Save Your Soul TV. Ku and Fusakun. Hello there, my name is Shay Tunubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on your screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume, so please contact me on 074 808 39910. That's 074 808 39910. You were watching Save Your Soul TV. Ku and Fusakun. Alhamdulillah. So network here náà ni o, Ọlọ́run bá kó ṣàánú wa. Now, so ní torí àwọn tí wọ́n máa bá wa bọ̀ tẹ́lẹ̀, so ní ó jẹ́ kí n tún àlàyé rẹ̀ sí ní Alhamdulillah Rabbil Alamin. Network yẹn ni ó ń ṣe pálapàla, kí Ọlọ́run bá kí ó dákun kó jọ kó bá mú ọwọ́ rẹ̀ dúró. Jàmá Mùsùlùmí, ní ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká ṣépè fún ẹ tó bá ṣàbòsí fún wa, ìjẹ́ ó lẹ́tọ̀ọ́. Sọ̀rọ̀ ni wọ́n fi ń sọ fún wa pé tá a bá lọ wọnú tírà bàbá wa Ìmáàmù Nawawi tí wọ́n pè ní al-Adhkar lil-Imam Nawawi, wọ́n fún báàbù kan bẹ̀ tán pè ní báàbù jawazi du'a lil-insani ala man zalama al-muslimina aw zalamahu wahda. Pé ojúpọ̀nà ìlẹ́tọ̀ọ́ ìpè ṣíṣẹ́, ìpèpè tó ó lẹ́tọ̀ọ́, ìpèpè tọ́mọ ọmọ ènìyàn tó lẹ́tọ̀ọ́ fún ẹ tó bá ṣàbòsí fún ìbẹ́lọ́n téèyàn bá bẹ́lọ́n fún ẹ tó bá ṣe kíni tó bá ṣàbòsí fún lílẹ́tọ̀ọ́ rẹ̀. So àbí ẹ̀tọ́ sí fáwọn mùsùlùmí àìdá wọ́n ṣe fún mùsùlùmí ni wọ́n á ṣépè, àbí wọ́n ṣàbòsí fún èèyàn fúnra ara rẹ̀, ẹnìyẹn wá sí ìpè yẹn yóò ṣe kíni yóò mú ẹ tó ṣe àbòsí fún yẹn pẹ̀lú àwọn àhàdíìsù eléyìí tí a ti kà fún wa, eléyìí tó wá láti inú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tánàbí ń ṣàlàyé ń bẹ̀ fún wa tó ń jẹ́ kó yé wa wípé thalathatun la turaddu da'watuhum, àwọn èèyàn mẹ́ta kan ń bẹ o tọ́lọ́wọ́n bò ní ṣe kíni, tọ́lọ́wọ́n ní dá ìpèpè wọn padà, tó yẹ pé Ọlọ́run ó gbà direct ni. Ẹni alákọ̀ọ́kọ́ wo ni al-imamu al-adil, ìmáàmù onídéédé, was-saimu hina yuftiru, àti aláwẹ̀ nígbà tó bá ń ṣe kíni, nígbà tó bá ń sínú, àdúrà tó bá ṣe síwájú nígbà tó bá fẹ́ sínú yẹ Ọlọ́run ó gbà. Wa da'watul mazlum, bákan náà ìpè tí ẹ tá a ṣàbòsí fún bá ṣẹ́ tuhmalu ala al-ghamam, wọ́n gbé lọ sínú ẹ̀sùjò lókè sánmà lọ́hùn. Wa tuftahu laha abwabu as-samaa, wọ́n wà á sílẹ̀kùn sánmà fún ìpè yẹn, fún àwọn ìpè yẹn, wọ́n ṣí àwọn ilẹ̀kùn sánmà, gbogbo àwọn ilẹ̀kùn sánmà wọ́n ṣí kalẹ̀ fún àwọn ilẹ̀kùn àwọn sánmà, wọ́n ṣí kalẹ̀ fún ìpè yẹn. Ìyẹn ni ìpèpè eléyìí tí ìpèpè tẹ́tà àṣàbòsí fún tó bá pè ìpè ní ìpèpè ẹ̀ka àṣàbòsí fún ìpèpè tó fẹ́ pè lé ẹni tó ṣàbòsí fún lórí èpè ló fẹ́ ṣe fún. Àwọn Yorùbá náà lọ́gbọ́n ó bẹ náà lé lórí, ó bẹ náà lé lórí, so kí ló bẹ náà lé lórí? Ó ṣépè fún ni. Da'watuhu alayhi,
ìyẹn ni tó bá ti di dáwàtò àlè tó bá tó wáyé pé dáwàtò láwù ó ṣàdúrà fún ni tó bá di dáwàtò àlè dùn àlè ó ṣépè fún nìyẹn tó ti yé ó ṣépè fún nìyẹn wọ́n bá ti pé dáwàtò láwù nígbà táwọn ọmọ iṣẹ́ ìjọba náà bí mo ṣe àwọn ó dín lànà rọ́bàkà báwọn sọ fọ́lọ́wọ́n ọba rẹ báwọn bẹ lọ́wọ́n ọba rẹ fún wa yorùbá yìí lánàá mọ́ láwùnà àdúrà bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n ń béèrè irú màálù tí wọ́n pa údíwọ̀n lánàá ni wọ́n lò wọ́n àti sọ pé àlẹ́ iná lọ́wọ́ rẹ pé údíwọ̀n àlẹ́ iná ẹ ṣépè fún wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣépè fún wa údíwọ̀n lánàá ṣàdúrà fún wa ṣó ti yé so ọ̀rẹ́ pé òkè o ṣé wọ́n rí ìpèpè eléyìí tí ẹ tá a ṣàbòsí fún tó bá ṣẹ́ ìpèpè tó bá ṣe ni pé èpè ni yóò jẹ́ fún ẹ tí ó ṣàbòsí so tó bá wá rí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó wá ní dáwàtul mazlum ẹ rí èpè ẹ tá a ṣàbòsí fún èpè tó bá ṣẹ́ tí wọ́n máa lọ alàlùgbọ̀mọ̀rún wọ́n ó gbé lọ sínú ẹ̀sùjò náà lóde sánmà wọ́n tún fi táwọn lára abúwábí samawat wọ́n wá sí àwọn ẹlẹ́kùn sánmà kalẹ̀ fún wọ́n yaqulu rabbu ọlọ́run wá sọ pé ọlọ́ọ̀ba Allah yóò wá sọ pé wa izzati mo fi agbára mi búra la ansurannaki ìrìn ìwọ ìpèpè yìí lọ́wọ́ wọ́n bá hìn kódà kó jẹ́ pé lẹ́yìn ìsìn kó jẹ́ pé kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kó jẹ́ pé lẹ́yìn ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí ni ìrìn ìwọ tó ṣe kíni ìwọ ìpèpè yìí ìrìn lọ́wọ́ ìyẹn pé ká ṣàbòsí fún yẹn tó mú ìpè yẹn fẹ́ẹ̀ tí wọ́n fẹ́ẹ̀ tó ṣàbòsí fún ọlọ́run ní ìpè yẹn wọ́n ṣe kíni òun gbà á. so inú ẹgbà wa mi Ànábì sallallahu alaihi wasallam ó ní ittaqu da'watal mazlum ẹ ṣọ́ra fún ìpè ẹ̀ ń tá a ṣàbòsí fún o ṣe àdúrà ni Ànábì tó máa sọ pé ká ṣọ́ra fún àdúrà ẹ̀ tá a ṣàbòsí fún so kò lè jẹ́ àdúrà káàdì wa ní ká ṣọ́ra fún ṣe bí àdúrà náà ní táwọn wá ṣùgbọ́n bíbá yín sì da'watul mazlum ittaqu da'watal mazlum ittaqu da'watal mazlum ẹ ṣọ́ra fún ìpè ẹ̀ ń tá a ṣàbòsí fún torí pé tó o bá ṣàbòsí fún kò ní ṣàdúrà fún ọ ìpè ní ẹsẹ̀ fún ẹ wàyí ń kánà kàfíràn kódà kó jẹ́ pé kèfèrí ni ìpè tó bá ṣẹ́ fún ẹ yóò mú ẹ kí wọ́n jẹ́ mùsùlùmí kó jẹ́ pé kèfèrí lẹ tó ṣàbòsí fún tó bá ṣẹ́ pé fún ẹ yóò mú ẹ. so fàyínà laysa duna hijab kò sí tàbí ṣùgbọ́n kò sí àlàfo àti kò sí gàgá kò sí tó kọ́fà ìpè tẹ́ńtà ṣàbòsí fún ẹ àti ọlọ́run kò sí nǹkan kan tó dí gàgà rẹ̀ direct ni nǹkan yẹn lọ bọ́ọ̀lù tọ́lọ́wọ́n bó gbà tó ní màsí pé ìpè tí wọ́n ṣẹ́ fún ẹyẹ lẹ́sẹ̀kẹsẹ̀ inú ó mú ẹ kódà bí ò bá tí ì mú ẹ ní ìsìn yóò padà mú ẹ tọ́ nígbà táwọn ìgbà wọn wá báyìí ó fi yé wa pé ó lẹ́tọ̀ọ́ ẹ̀ ń tá a ṣàbòsí fún kó ṣépè fẹ́ tó ṣàbòsí torí pé ìmọ̀ ẹ̀dọ́wọ́ bọ́rọ́ mọ́lẹ̀ eléyìí kò ní kankan tí yóò ṣe tó pé yóò dá wàhálà alẹ́ sí wa lọ́rùn ni yóò sì jẹ́ kí ilẹ̀ máa bàjẹ́ ilẹ̀ ọlọ́run á máa bàjẹ́ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti túnlẹ̀ sí so àwọn èèyàn kan wá rò pé táwọn bá sọ pé ẹni ọlọ́run kò gbọ́dọ̀ ṣépè ẹni ọlọ́run kò gbọ́dọ̀ ṣe kíní kan ẹni ọlọ́run kò gbọ́dọ̀ irọ́ ni ó gbọ́dọ̀ ṣépè lọ́nà tàbùsí ni torí pé wọn náà bá ṣàbòsí wọn ṣépè fún yàn tẹ́ni yóò lẹ́tọ̀ọ́ ìpè yẹn wà báyẹn ṣùgbọ́n wọ́n ṣàbòsí fún ẹ kò sí tó lè bẹ̀rẹ̀ kó o ṣépè ni so ilé lè kó ẹyọ ìpè yẹn náà ṣe kí ni ọlọ́run ọba ló dojú ẹ̀kọ́ pé ọlọ́run lọ́gbẹ́ tó ṣe báyìí bá ń ṣe báyìí fún kí gbogbo èèyàn lè mọ̀ pé alábòsí ni àbòsí ló ṣe fún mi so ó túmọ̀ sí pé ìpè náà àdúrà ni dáwà ni dùáwò ní gbogbo ẹ̀ dáwà ni ìpèpè ni àti ọlọ́run ṣe dáadáa fún mi o ọlọ́run jẹ́ lówó dáwà ni ẹ tó parọ́ mọ́ mi tó ṣe báyìí ọlọ́run bá yanjú ẹ o dáwà ni ìpèpè ní gbogbo ẹ̀ so ẹni tó bá wọ́n ṣàbòsí fún ọlọ́run ọba àlá yóò ṣe kíni yóò dúró tì í lórí ẹni tó ṣàbòsí so ẹni tó bá wọ́n sọ ìlànà bí sàṣẹlá fi wá sọ fún wa pé ittaqu da'watal mazlum ẹ ṣọ́ra fún èpè ẹni tí ẹ bá ṣàbòsí fún ẹ ṣọ́ra fún torí pé ẹ ṣọ́ra ẹ mọ́ ṣàbòsí lànà bí n sọ yẹ torí pé ẹni bọ́dì tẹ bá ṣàbòsí fún kò sí nǹkan kan tí ó ṣe bọ́lá òun fẹnu ṣépè inú ọkàn rẹ̀ ó mọ̀ ṣépè fún ẹ so tó túmọ̀ sí pé ṣẹ́rí àfaramọ́
kéèyàn kàn sọ pé kéèyàn kàn ṣọ́ra kó má tayọ ààlà, kó má tayọ ààlà pé ókè o, kó má jẹ́ kí ó pọ̀ kọjá ntẹ́niyẹ náà ṣe fún un, kó ṣe ní déédéé ntẹ́niyẹ náà ṣe fún un náà nírú ìtí ẹ̀san tí ó gbà. ìtò wà bẹ́ẹ̀ nìyẹn. ṣùgbọ́n pé táwọn ẹgbẹ́ ẹnìkan bá ṣépè kì í wá àṣẹ ní ọlọ́run so àwọn tó ń ṣépè wọ́n máa pọ̀ sí ni, àwọn tó ń hùwà ìpè wọ́n máa pọ̀ sí ni, torí pé nígbà tẹ́tí ní ẹnì kankan gbọ́dọ̀ ṣépè fún wọn. so sínú ṣẹ̀ríà Islam ṣé èèyàn lè ṣépè fún ẹ tépè bá tọ́ sí, ọlọ́run bá Allah fúnra ara rẹ̀ ó ṣépè fún àwọn tépè tọ́ sí. àwọn náà mọ̀ pé lórí ilẹ̀ táwa àwọn kan ń bẹ ní èpè ni wọ́n ṣe ní àdúrà, tọ́wọ́ sọ pé àwọn kan ní èpè àwọn oní òṣẹ, àwọn oní òṣẹ, àwọn màláíkà ń ṣépè fáwọn èèyàn kan lórí ilẹ̀, ọlọ́run fún ẹ̀ ń ṣépè fáwọn èèyàn kan lórí ilẹ̀, bẹ́ẹ̀ náà làwọn ẹni rẹ̀ ń ṣépè fáwọn èèyàn kan lórí ilẹ̀ láwọn tó ṣe pé kí ni wọ́n tayọ ààlà. torí pé tẹ́ ẹ bá ti lè ló fi jẹ́ pé o gbọ́dọ̀ ṣọ́ra mọ́ ṣàbòsí fọmọlàkejì ẹ, kódà kó jẹ́ kèfèrí mọ́ ṣàbòsí, dúró déédéé mọ́ ṣàbòsí, torí pé tó bá ti ṣàbòsí ìpèpè tẹ́niyẹ bá ṣẹ́ lórí ẹ, ìpè tẹ́niyẹ bá tó bá ṣẹ́ tó ní pé kó rí báyìí fún pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run yóò rí bẹ́ẹ̀ fún. so òun láti kà í. náà ẹ wá jẹ́ lọ sínú Al-Qur'an, nínú àwọn àbòsí táwọn èèyàn ṣàbòsí pọ̀. àbòsí lára ẹni kéèyàn kọjá ààlà sọ́mọlàkejì, àbòsí ni. lára ẹni kéèyàn má gbé nǹkan ẹ̀tọ́ síbi tó yẹ kí ibi tí nǹkan ẹ̀tọ́ ibi tí nǹkan tọ́ sí kéèyàn má gbé síbẹ̀, kéèyàn má gbé sáàyè ibẹ̀ kó gbé nǹkan síbi tí ò tọ́ sí, àbòsí ni. bákan náà èyí tó lé góńgó rẹ̀ ni pé àbòsí èyí tó ṣe pé Ọlọ́run bá Allah nìkan ṣoṣo ló yẹ ká sìn, káwọn èèyàn tó wá máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, àbòsí ńlá nìyẹn. so gbogbo ẹ̀bá pátá àbòsí ni. ìyá Ọlọ́run bá Allah ṣe ń sọ pé wọ́n mọ̀ ní azilamu tálẹ́ntó ṣàbòsí ju mimman iftara ala Allahi kadhiba, ju ẹni tó ṣe pé kí ni ó dàda parọ́ mọ́ Ọlọ́run ọba lọ. so nígbà táwọn èèyàn bá ti ń parọ́ mọ́ Ọlọ́run, Allah ni wọ́n ń parọ́ mọ́ ẹ̀. tòun tó ti pé wọn wà ní parọ́ mọ́ àwọn èèyàn lórí ilẹ̀, wọ́n parọ́ mẹ́ni Ọlọ́run, wọ́n parọ́ mọ́ àwọn èèyàn lórí ilẹ̀. Ọlọ́run ni tálẹ́ tó ṣàbòsí jẹ tó ń parọ́ mọ́ Ọlọ́run lọ, ulaika yu'raduna ala rabbihim, àwọn wọ̀nyí wọ́n kó wọn lọ sọ́dọ̀ Ọlọ́run ọba, wọ́n darí wọn lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nídàkúdà. wa yaqulu ashhadu, àwọn olùjẹ́rìí wa máa sọ pé haula alladhina kadhabu ala rabbihim, àwọn wọ̀nyí ni wọ́n parọ́ mọ́ Ọlọ́run ọba wọn, náà dàda parọ́ mọ́ Ọlọ́run, wọ́n parọ́ mọ́ Ọlọ́run. ala la'natullahi ala zalimin, ibi dandan Ọlọ́run ọba, Ọlọ́run ní ibi dandan Ọlọ́run ọba ó máa bá gbogbo àwọn alábòsí. Ọlọ́run ọba nìyẹn o, ó ní kíbi dandan kó máa bá alábòsí, ṣáàdúrà ni Ọlọ́run bá ṣépè fún àwọn alábòsí. bákan náà tá a bá lọ wọnú sọ́tù Yunus, ayé tí mo kà yẹnu sọ́tù rọ́ọ̀dù ní wáyé ayé tí ẹjẹ́ lọ wọnú sọ́tù Yunus, tọ́lá wọnú sọ́tù Yunus ayé 69. Ọlọ́run ní kúl ìwà nábì sọ pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba, dájúdájú gbogbo àwọn tí wọ́n ń parọ́ mọ́ Ọlọ́run ọba o la yuflihun, wọn ò ní ṣoríire. ẹ dákun sádùá ni àwọn tí wọ́n parọ́ mọ́ Ọlọ́run, àwọn tí wọ́n parọ́ mọ́ Ọlọ́run ọba, Ọlọ́run ni wọ́n ṣe. bẹ́ẹ̀ bá parọ́ mọ́ sádùá lọ́mọ ṣe fún pé kẹ́mi rè ogún o kó lè mọ parọ́ mọ́ tí ó fi pàǹtí o ò ní lè bọ́nú ẹ̀mẹ́. tẹ́ bá ń sọ pé Saheed Shittu ó lọ sí Mẹ́kà ó ṣépè dáadáa ló sì sẹ́yìn ẹbí ẹ̀yin ò bá ti ẹni tó ṣépè fún bí ò bá ti lẹ́tọ̀ọ́ èpè ìpè ò ní bá, àmọ́ bó bá lẹ́tọ̀ọ́ ṣépè yẹn ọ̀dọ̀ ẹ̀ lè pè yẹn lọ direct. kan parọ́ kan plan káwọn èèyàn wá gbé yẹn kí kó wọ́n fóònù èèyàn kẹ́ni náà tó láyà láti jáde pé ọmọ òun kan ní o wọ́n bá ṣe kíní kan ọmọ òun kíní kan kó sì láyà bẹ́ẹ̀ kó sì máa sọ bẹ́ẹ̀ fún gbogbo ayé. gbogbo ẹ̀yin tẹ́yin náà tẹ́wọ́ sọ pé Saheed Shittu ìpè ní Mẹ́kà ó lọ sí pé kí ló dé tó ṣe kíní kankan kan gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ alábòsí ni gbogbo yín, alábòsí ó sì lè jèrè. kí ló dé tó jẹ́ pé bí àbòsí lẹ máa ń wà, ibi kí nǹkan bàjẹ́ lẹ máa ń wà. àwọn tí wọ́n ṣàbòsí wọ́n ní ká ran ẹni tí wọ́n ṣàbòsí fún ẹ jẹ́ ràn lọ́wọ́ náà. alábòsí náà tó ń ṣàbòsí náà á ràn lọ́wọ́, alábòsí tó ń ṣàbòsí á ràn lọ́wọ́ nípa wípé àníjí ó lè rí mi ìṣe mọ́. ẹni tó ṣàbòsí ní ìṣe tó parọ́ mọ́ yẹn tó parọ́ mọ́ lúwẹ̀ pé ó tó ń sọ fún pé tọ́ ẹ tó parọ́ mọ́ mi yìí o Ọlọ́run mọ́jọ́ náà lójú ti ọ̀rọ̀ ayé rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ tí ìbá lójú ti ọ̀rọ̀ ayé rẹ̀ kò ní lè parọ́ mẹ́lòmíì mọ́ á ti ràn lọ́wọ́
àbá ìrànlọ́wọ́ ni a ti ràn lọ́wọ́. So ẹni tí wọ́n sì ṣàbòsí fún wọn ní ká ran òun náà lọ́wọ́ òun ni pé a dúró tì pé irọ́ lẹ pamọ́ ànígbà a dúró tì. So then kí ló táwọn yẹn máa ń sọpọ́ọ̀tì irọ́ lórí òdodo tí wọ́n gbérọ́ kalẹ̀ wọ́n sì ń parọ́ mìíràn nítorí kíni. So gbogbo ẹ tó bá ń ṣe tẹ́rù ilé ìwò kò lè lọ lọ́fẹ̀ẹ́ o. Èpè tí wọ́n ṣàbòsí fún ìpè tó bá ṣẹ́ yóò mú ẹ tó ṣàbòsí ìpè yóò mú direct ni. So ìyẹn ọlọ́run bá fúnra ara rẹ̀ ló ṣe pé yìí ó pé gbogbo àwọn tí wọ́n parọ́ mọ́ ọlọ́run wò ní ṣoríire. Now ẹ wá jẹ́ kí n lọ sọ́wọ́ sàlẹ̀ níbí báyìí ẹ wá rò pé ọlọ́run bá àlá ẹ bá ń sí Kùránì Suratul Maida ní àyà 64 Suratul Maida verse 64 Quran chapter 5 verse 64 kí ọlọ́run bá sọ mẹ́ ọlọ́run ni wa qalatil yahudu yadullahi maghlula. Àwọn Yahudi wọ́n sọ pé ọwọ́ ọlọ́run bá dì báyìí ni kí ni wọ́n sọ yẹn wọ́n lọ́lọ́run bá láhùn. Àwọn Yahudi wọ́n lọ́lọ́run láhùn ìtumọ̀ ẹni pé ọwọ́ ọlọ́pàá ni àwọn Yahudi sọ. Kí lọ́lọ́run wá sọ ọlọ́run ni bullati aydihim àwọn lọ́wọ́ wọn dì pa. Kí ọlọ́run tán ṣépè fún wọn ọlọ́run ni bullati aydihim ọlọ́run ní àwọn lọ́wọ́ wọn dì pa wà lóyìnbó bima qalu wọ́n gbé wọn ṣépè ọlọ́run gbé wọn ṣépè pẹ̀lú tí wọ́n sọ. Ọlọ́run tí káwọn màláíkà ọlọ́run kó tún máa gbé wọn ṣépè ọlọ́run tí káwọn ẹni rere náà tún máa gbé wọn ṣépè wà lóyìnbó wọ́n wá gbé wọn ṣépè bima qalu ọlọ́run gbé wọn ṣépè pẹ̀lú nǹkan tí wọ́n sọ yẹn. Kí ni wọ́n sọ? Wọ́n sọ pé ọlọ́run bá láwọn wọ́n parọ́ mọ́ ọlọ́run bá láwọn. Ọlọ́run bá ní bal yadahu mabsutatani yunfiqu kayfa yasha. Ọwọ́ ọlọ́run bá ló tẹ́lẹ̀ ọlọ́run bá tẹ́wọ́ ẹ̀ kalẹ̀ báyìí ni ọlọ́run bá ń ná tó bá fẹ́ ó ń ná fáwọn ẹ̀dá rẹ̀ ni. Ọlọ́run bá kò bẹ́ẹ̀ kò tọrọ kankan lọ́wọ́ wa kò nídìí kankan lọ́wọ́ wa. Gbogbo àṣẹ tó ń pa wá láti fi lè mọ ta ni ó tẹ̀lé mi ta ni ò ní tẹ̀lé mi ni kì í ṣe pé fẹ́ fi wá ti nǹkan kan ìwọ́n táwọn kí kò ní nǹkan kan fi ṣe. Àwẹ̀ táwọn gbà kò ní nǹkan kan fi ṣe sàkátà ń yọ kò ní nǹkan kan fi ṣe. Wọ́n náà sọ pé ta ni ó tẹ̀lé mi ta ni ò ní tẹ̀lé mi ta ni ó gbọ́rọ̀ sí mi lẹ́nu ta ni ò ní gbọ́rọ̀ sí mi lẹ́nu. So tó bá rí bẹ́ẹ̀ àwọn tó bú ọlọ́run ṣépè fún wọn. Ọlọ́run ní bullati aydihim wọ́n lọ́wọ́ ọlọ́run ní ara ọwọ́ tí yín ní ó dìpa ọlọ́run ṣépè ẹni so wọ́n ní ṣé ọlọ́run tó ṣépè yẹ kí ni. So ẹni tẹ́pẹ̀ bá tọ́ sí èpè láàfún torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn bó pọ̀ lórí ilẹ̀ ṣùgbọ́n pàtẹ́ bá ti fẹ́ ní èpè lépè torí pé yín tó ṣẹlẹ̀ sí lágbájá tó parọ́ yín tó ṣẹlẹ̀ sí tàmọ̀dò tó parọ́ máyàn ọlọ́run òun ò ní sọ bí ò tiẹ̀ sí nítorí ọlọ́run yóò sì fà wálẹ̀ ìlú làlàáfíà ìlú tòrò so torí pé àwọn ilé ṣùgbọ́n bàbá wa fílẹ̀ táwọn pé kéde kò nídìí ẹni ọlọ́run nígbà tó bá ẹni ọlọ́run lè mọ̀ wọ́n á ẹni ọlọ́run lè mọ̀ títí kò wá ní sẹ́ni kankan tí ó wà sẹ́kù tí ó pòun fẹ́ jẹ́ ni ọlọ́run ọba mọ́ lórí ilẹ̀ ó wà bàjẹ́ ọlọ́run ọba àlá ó ti fi gbogbo ilé ìkalẹ̀ o so ní ṣẹ̀ríà Islam kò sí nǹkan kan tó burú ń bẹ̀ láti ṣépè fún ẹni tépè bá tọ́ sí ẹni tépè ò bá tọ́ sí ló gbọ́dọ̀ ṣépè fún torí pé tó bá ṣépè fún ẹni tí ò ṣiṣẹ́ ìpè yóò padà sórí ẹ̀. ṣùgbọ́n tí ò bá jẹ́ rẹ̀ tó jẹ́ pé ẹni ìpè ló tọ́ sí lẹ́yìn ìgbà tó ẹ ti kìlọ̀ fún tí ò gbọ́ so ẹ fi pè ránṣẹ́ sí so gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlá náà ti ṣe kíni ó fi ránṣẹ́ sí àwọn Yahudi gbogbo láti àìdí yìí wà lóyún inú bímọ kọlù so tó wá rí bẹ́ẹ̀ jọ̀wọ́ mùsùlùmí ṣe ẹni tó ṣépè yẹn tí ò láwọn ọmọ ọbú ni wọ́n parọ́ mọ́ wọn náà ẹni ṣáìdì sí tòun ṣépè ẹni ṣéèkì mọ́ránà ẹlẹ́hà ó fọlọ́pàá mẹ́nìkan tọ̀ tí wọn náà bá wà láàyè ibẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fẹ́ àbíká tọrọ pé kọ́lọ́wọ́n bó jẹ́ kí àwọn tí ó mọ̀ parọ́ mẹ́ kọ́lọ́wọ́n gbèkú ẹ̀ tó nílé bọ́m̀bẹ̀ kó wá wo bí fítínà yẹn ti máa ń rí so tó bá rí bẹ́ẹ̀ jẹ́ mọ́ mùsùlùmí àwa ihun tó kù ni pé àwa tá à ń ṣe tí ò dáa ní ká ṣọ́ra kìí sàwọn tó ṣe pé nígbà tí ẹ bá sún wọn kò gírí àwọn náà wá rò pé ká ló kù ẹni tó ṣe pé bẹ́ẹ̀ náà nì ṣé wọ́n mọ̀ pé èpè ṣiṣẹ́ yóò mọ̀ pé bíbẹ́ náà ni
ibẹ̀ náà nígbà tí o bá ti fògùn sẹ́ tí o sọ pé ìwọ ògùn o tí o pé lákà yóò sì mọ́ lọ ìyẹn tí Islam ò fọwọ́ sí nìyẹn. ṣùgbọ́n Ọlọ́run ló bẹ̀ pé ẹni tó parọ́ mọ́ mi yìí Ọlọ́run ò máa jó rí báyìí fóun náà máa fi ìyà jẹ òun náà. jẹ́ kó lọ tiẹ̀ náà dàrú torí pé ẹni tó parọ́ mọ́ yẹn kí ló fẹ́ kó sí ó fẹ́ da ọ̀rọ̀ àlámọ̀rí èèyàn rú ni. wọ́n lọ sọ pé Ọlọ́run ìmí ò ní nǹkan kan wọ́n parọ́ mọ́ mi ò sì ní agbára kankan mo ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe àmọ́ ìwọ Ọlọ́run bá ń dà lámọ̀rí ẹni náà rú. abẹ́lọ́n ni sáàbẹ̀ abẹ́lọ́n lé lórí ni so ìyẹn náà pè ní dáwàtú alẹ́ yìí dáwàtú alẹ́ yìí ìpè ló ń jẹ́ bẹ́yẹ tí wọ́n sọ pé dáwàtú láwùjọ ló ń jẹ́ bẹ́yẹ. ó dóhùn lànà rọ́bàkà yóò bá yé lánàá mà láwùnú ha gẹ́gẹ́ bí àwọn Yahudi wọ́n sọ fún ànábì wa Musa alayhi salatu wa salam yóò bá yé lánàá ó dóhùn lánàá rọ́bàkà ó dóhùn lànà ni wọ́n sọ pé ó dóhùn àlẹ́ yìí náà torí pé náà ó dùn àlẹ́ iná èpè ni wọ́n sọ pé kí Musa ó sẹ́fà wọn yẹn àmọ́ ni wọ́n sọ pé ó dùn lànà bẹ́lẹ̀ fún wa tó bá ti di pé ó dùn àlẹ́ sépè fún ló ń jẹ́ bẹ́ẹ̀ so dáwàtú àlẹ́ dáwàtú làwù wà dáwàtú àlẹ́ so alifariku bayna huma so nínú èdè lágbára ló bá gbọ́ lágbára dáadáa so wọ́n túbọ̀ sí pé so ká ṣàdúrà ká tọrọ nǹkan àti pé méjèèjì ká ṣépè ká ṣàdúrà dùáwù ní méjèèjì sotori pé sì ó sọ pé nǹkan báyìí òun náà ló fẹ́ fún ẹ tó ṣe tí ò dáa fún ẹ nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn pé nígbà tó bá yá ti kó má sá máa dáríjì yẹn tó ṣe àìdá kó sá máa dáríjì yẹn tó bẹ́ẹ̀ ni kò sí tó burú bí tá a bá dáríjì yàn ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn bá ń pọ̀ tó bá ń pọ̀ lórí ilẹ̀ tó bá di pé ń pọ̀ gan àní máa ṣe ìdáríjì lọ síbẹ̀ mọ́ torí pé àwọn ẹni tí wọ́n ṣe kíní kò mú ni wọ́n fẹ́ máa àwọn èèyàn rí wà ní tó nǹkan mọ́ lórí ilẹ̀ àwọn èèyàn bú ní òwà máa pọ̀ wọ́n á mọ̀ pé àwọn bá kú sí náà kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó padà ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìyà wọn ti wà lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá ṣùgbọ́n still àwa tí wọ́n ṣe fún tá a bá ṣépè fún wọn ṣẹ̀rí àfaramọ́ kò sí nǹkan kan tó burú mbẹ́ o ṣàyẹ́dì sí ti wọlé ó ṣépè mẹ́ta ọ̀rọ̀ bá wá ṣépè fáwọn ọ̀tá rẹ̀ kí ló burú mbẹ́ ànábì náà ṣépè fáwọn ọ̀tá rẹ̀ lómi òní owó orí ní alukurani ìbọn ànábì ti ṣe fáwọn ọ̀tá mọ̀ ṣé alukurani jẹ́ ọ̀rọ̀ ànábì ìbọn Ọlọ́run alukurani ìbọn tí wọ́n fẹ́ rí mbẹ́ so àwọn ànábì Ọlọ́run tó ti lọ gbogbo wọn ṣépè fáwọn tí wọ́n kọjá àlà lórí ilẹ̀ ànábì Musa alayhi salatu wa salam ó ṣépè fún Fíráúnà nígbà tó táyé àlà ó ṣépè fún nígbà tó táyé àlà so torí ẹ̀ àfi ká ṣọ́ra wa so ká ṣọ́ra wa ká má táyé àlà sáwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n dúró ti sí Ọlọ́run ọba tí wọ́n jí sí Ọlọ́run ọba ẹ̀gbọ́n tí ànábì Musa sọ fún Fíráúnà ni wàkọ́lá Musa ànábì Musa sọ báyìí pé Rabbana ìlú olúwa wa innaka ataita fir'auna wa mala'ahu zinatan wa amwalan fil hayati dunya ìwọ Ọlọ́run ọba ló fún Fíráúnà àtàwọn ìjòyè rẹ̀ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ìwọ ló fún wọn lọ́ṣọ̀ọ́ ìwọ ló sì fún gbé nílé ayé Rabbana ìwọ Ọlọ́run ọba ò lè yudillu an sabilika gbogbo kí ni wọ́n wá ń ṣe wọ́n ń fi sí àwọn èèyàn lọ́nà nítorí kí wọ́n lè máa fi sí àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà ìwọ Ọlọ́run ọba ni Rabbana ìrẹ́ olúwa wa ò atmis ala amwalihim Ọlọ́run bá ń pọlá wọn rùn washdud ala qulubihim Ọlọ́run bá ń lé ọkàn wọn àti tó yánà táwọn ẹmẹ̀wà rẹ̀ Ọlọ́run bá ń pọlá wọn rùn bá ń lé ọkàn wọn fala wọ́n jẹ́ kí wọ́n lè gbàgbọ́ hatta yarawul adabal alim títí tí wọ́n fi rí ìyà ẹlẹ́ta ìlérò. so ànábì Musa nìyẹn ó bẹ náà lórí fíyà nígbà tó di pé wàhálà pọ̀ ọ̀nà wọ́n ètè ìyẹn tètè ṣépè ní ìyẹn tètè bẹ lọ́hùn aburú lórí èèyàn ni ṣùgbọ́n nígbà tó bá di pé ẹ̀rù ẹ̀ ti wá kọjá àlà kò rẹ́dì so ó ti wá di iṣẹ́ rẹ̀ pé kí wọ́n sá máa parọ́ mọ́ yẹn kí wọ́n máa rò wá burú sí yàn tọ́ èèyàn wà pẹ̀lú Ọlọ́run o bá ń ṣe báyìí fún wọn bí yàn bá ṣe fẹ́ èèyàn sọ fẹ́lọ́ torí ẹ̀ mọ́ máa ṣàbúrú sáwọn ọmọ ẹ̀dá ànábì ní kódà kó jẹ́ kéfèé lẹ́tà ṣàbòsí fún bó bá ṣépè ìpè yóò ṣẹ lórí ẹ̀ ni
sòtórí ẹ̀ ẹni tí ó ṣàlùmọ́ sọ wípé ẹ̀ẹ̀kan lágbájá rárá ìwọ tó ń ṣàbòsí ni kó o ṣọ́ra kó o má ṣàbòsí so ẹni tó ṣépè kó kúrò lẹ́ni rí torí pé bàtà bá fìtínà èèyàn tẹ́ bá fìtínà ẹ̀tàn kò sí nǹkan kan tí ó ṣe yóò bẹ̀ lọ́ọ̀ lé lórí náà ni tó bá ti bẹ̀ lọ́ọ̀ lé lórí ọlọ́run yóò gba ìpèpè rẹ̀ so ẹ̀yin náà sì mọ̀ pábòsí ni ẹ̀ ń ṣe so eléyìí òun ni akọ́kọ́ mú wá láti inú àyà Al-Qur'an torí ẹlòmí ilé ní àdéhùn òun ti àyà lọ kà fún ẹyẹ ọlọ́run fúnra ẹ̀ ló ṣépè yẹ ọlọ́run fúnra ẹ̀ ó ṣépè ó ní náà lẹ́dínà yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun sílẹ̀ ìwọ́n náà bá ní wọ́n ń bọ̀ sílẹ̀ náà ò fún wọn lẹ́kọ́ máa wọ̀ pé ẹ sá fi wọ́n lẹ́ o ọlọ́run wọn ò ní sóríire àwọn tí wọ́n parọ́ mọ́ wọn náà ẹ wá ní wọ́n parọ́ mọ́yàn wọ́n á parọ́ bàtàbàtà mọ́yàn bẹ́yẹ ẹni kó má sọ̀rọ̀ kó ládàákẹ́ náà so ẹni tó parọ́ ẹ̀ẹ́rì èyí tí ò wẹ́ tó wá ṣe dáadáa tó sọ pé parọ́ máa ń tọ̀ ó wá bẹ náà lẹ́yìn tó parọ́ lé lórí òun lẹ́yìn àṣọ pé jẹ̀bi kílẹ̀ bí ẹ̀ ní mo fi sọ lọ́sẹ̀ tó kọjá pé Saheed Shittu kò jẹ̀bi o kílẹ̀ bí rẹ̀ kò jẹ̀bi rárá gbogbo tó ṣe yẹ kò tako Islam kò tako so ẹ̀yin tẹ́ bá wá mọ̀ pé ẹ̀yin tó ṣe ẹ̀yin náà sì mọ̀ pé yóò ṣe kódà kó má jẹ́ ààyè yẹn ló ti ṣe kó má jẹ́ ìkaàbà ló ti ṣe ìpè tó ṣe yẹ ó ṣe lórí ẹ̀ tó ṣe lé lórí kó má jẹ́ ààyè yẹn ló ti ṣe ó wá tó lọ jẹ́ ààyè yẹn so gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ mbẹ̀ kẹ́ ẹ tètè jáde kẹ́ ẹ kọ́kọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín pé èmi ni mo sọ báyìí o eléyìí ọ̀rọ̀ eléyìí kò rán pé mo lọ tún bá fọlọ kìnìkà rárá ó kọ́kọ́ lọ wá ìyọnu ẹ̀ńtẹ́ ṣàbúrú fún ẹ̀ńtẹ́ parọ́ mọ́ pé àparọ́ ni o so anabi Nuhu alayhi salatu wa salam wọn náà ṣe wọn náà tọrọ aburú lé wọn lórí nígbà tó di pé yes wọn ò ṣe kí ni wọn ò gbọ́ mọ́ tó di pé gbogbo ọmọ pátá wọn wá di ẹ tó ṣe pé kí ni ẹ tó kórìíra tọ́lọ́ wọ́n wá di ẹ tó ń ba iṣẹ́ tánàbì náà wọ́n ṣe dáwà ẹ nígbà tó wọ́n wá di pé wọ́n ń bàjẹ́ wọ́n pè ní wèrè wọ́n ṣe àìdá oríṣiríṣi sí i. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. لا تذر على الأرض من الكافرين ديارا ما تكفري ما تكفري له ìntàgáríhùn ìdúró ìbádàkà wípé tó bá fi wọ́n lẹ̀ wọ́n máa ń ṣe àwọn ẹni ìran lọ́nà ni torí pé nígbà tó parọ́ tó bá parọ́ mọ́ àwọn èèyàn tó bá parọ́ mọ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí wọn ni sẹ́yìn mọ̀ pé wọ́n máa ṣe àwọn èèyàn lọ́nà ni tó bá parọ́ mọ́ èèyàn ní ìsìn téèyàn ò sì rí bí ó ti bọ́ mẹ́ àwọn èèyàn ní abájọ tẹ́ni fi jáde tó fi sọ pé bọ́ mọ́ àwọn sùn àwọn bá sùn lóòótọ́ náà ẹgbẹ́ rí pé òun náà ò lè sọ̀rọ̀ àbí kí lóun náà ṣe òun náà ò lè sọ̀rọ̀ kò ní púùfù kò sí nǹkan kan wọ́n ṣe kí ni wọ́n sáwọn èèyàn kúrò lórí pé àti wọ́n púpọ̀ wá ní. wala yalidu illa fajiran kafa. wọ́n sáwọn èèyàn kúrò wọ́n mọ̀ sáwọn lórí pé olùjọ́ ọ̀nà tó lọ́wọ́ bá ní wọn ò sì ní bí nǹkan kan àfàwọn ọ̀daràn bíi tiwọn náà ni wọ́n mọ̀ bí lọ́mọ. ànábì Nuhu ṣàdúrà yẹn níjọ́ tó di pé ìyá sọ̀kù má ànábì Nuhu ọmọ tí ìyá ànábì Nuhu tó pọ̀ sẹ́yìn sábà pé èèyàn tó máa wò pé tọ̀ báwọn ilé ọba gbàgbọ́ ṣe é ṣe káwọn ọmọ wọn gbàgbọ́ ọmọ kékeré tí ò tí mọ̀ nǹkan tí wọ́n pọ̀ sẹ́yìn òun náà wá ń sunkún pé yàrá ní kí ló ṣẹlẹ̀ ó wá yé ìyá pé yàrá mọ́kò fọmọ kékeré tó wà lẹ́yìn òun náà wá gbókò òun náà wá lè má nàbì Nuhu níjọ́ yẹn lànàbì Nuhu sọ fún Ọlọ́run pé ìwọ náà látàgàdà alàlẹ́ àrùndí mílẹ̀ káfíìn yìí nàìjíríà rọ̀ ìnẹ́ka ìntàdọ́rùn yùdílù ìbáàdàkà wàlà yẹlídú ìlà fàájìrọ̀ kàfàrọ̀ látàgàdà alàlẹ́ àrùndí mílẹ̀ káfíìn náà mẹ́tẹ̀ kẹfẹ́ yìí kú sórí ilẹ̀ àwọn ẹni bí wọn wọ̀nyí pé tó bá fún wọn lẹ̀ wọ́n sí àwọn èèyàn lọ́nà ni mo ní jẹ́ kí mo lè sìn wọ́n lọ́hùn so àti mélòó la fẹ́ kà sáwọn ìjọ anabi Zuhaib ṣé àwọn ìjọ wọn ni anabi Zuhaib ṣé àwọn ìjọ anabi Zuhaib la fẹ́ sọ ni àwọn tó ṣe wípé wọ́n ń ṣàbúrú lórí ilẹ̀ sí náà kí ló padà ṣẹlẹ̀ ẹ náà pa wọ́n náà ni àwọn anabi wọn padà tọrọ ìbínú Ọlọ́run ọba lé wọn lórí náà ni pé àtọ́ bá pa àwọn ilé rẹ wọ́n balẹ̀ Ọlọ́run ọba jẹ́ ni
ṣùgbọ́n tó bá ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ sáwọn ọmọ òwò ni èpè ló tọ́ sí wọn kì í ṣàdúrà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àfọ̀n bídíà tó ti ṣe bídíà káàkiri náà bídíà ńláńlá tí wọ́n ti fi ṣe àwọn èèyàn lọ́nà sábà aláwọ̀ máa ṣe fún wọn pé kẹ́mi wọn mọ ògùn kí wọ́n mọ balẹ̀ ọlọ́run ọba jẹ́ ni kọ́lọ́ wọn palẹ̀ wọn mọ́pọ̀ ńlẹ̀ ni so torí pé tí wọ́n ṣe àbòsí ni wọ́n ṣàbòsí ọlọ́run wọ́n ṣàbòsí fún Ànábì sallallahu alaihi wasallam torí pé lóyìn tí wọ́n jẹ́ onímọ̀ lé lórí lẹ̀sìn ọlọ́run tí wọ́n jẹ́ onímọ̀ lórí òun náà ni ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n pàtà Ànábì tí wọ́n wà ń ṣèfẹ́ inú ara wọn alábòsí ńlá ni wọ́n sọ wà á dé àwòtọ́ sí wọn so ẹ tó bá wá ṣépè fún ẹni ẹlẹ́ni ọlọ́run lòdì àní ọlọ́run àwọn ànábì ọlọ́run ni wọ́n ṣépè ọlọ́run bá fúnra rẹ̀ ó ṣépè fáwọn tó pè tọ́ sí so àwọn tó bá tọ́ sí èpè ó bá wọn so àwọn tó bá sì tọ́ sí yẹ agbọ́dọ̀ bá ọlọ́run bá ṣépè fáwọn tó pè tọ́ sí ọlọ́run bá náà sọ wípé àwọn tó ṣe kí ni àwọn màláìkà ọlọ́run bá ń ṣẹ́bi lé wọn lórí gbogbo àwọn ṣẹ́bíṣẹ́bí ń ṣẹ́bi lé wọn àwọn màláìkà ọlọ́run bá ń ṣẹ́bi lé wọn àtàwọn ẹni ire lórí ilẹ̀ wọ́n ń ṣẹ́bi lé àwọn ẹni tí wọ́n jẹ́ ní ibú yìí so èèyàn ṣẹ́bi lẹ́ni ibú ni nígbà tí o bá ti túbá kù níbi aburú ẹ̀ tó ń kọ̀ntínú tó sì ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ sí so ibi ọlọ́run ọba lókù táwọn tọrọ lé wọn lórí. ilé ní ìmáàmù Nawawi rahimahullah ni wọ́n fi sọ́nu tí wọ́n sọ pé báàbù jawazi du'a al-insani ala man zalama al-muslimina aw zalamahu wahda ojúpọ̀nà ìlẹ́tọ̀ọ́ láti ṣépè kọ́mi èèyàn ó ṣépè fún ẹni tó bá ṣàbòsí fáwọn mùsùlùmí àbí ẹni tó bá ṣàbòsí fún òun fúnra alára rẹ̀ kéèyàn ó ṣépè fún ó lẹ́tọ̀ọ́. ilam anna hadha al-baba wasi'un jiddan lọ́mọ pé ojúpọ̀nà tá à ń sọ yìí ó fẹ̀ gidi gan ni o wa qad tadhahara ala jawazihi nususul kitabi wa sunnah so àwọn àyà alukur'an àti sunna Nabi sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ wà fa'alu salafi li ummati wà fa'alu salafi li ummati wà khalafiha bákan náà àti ìṣe àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn yìí àti àwọn tí wọ́n tún dé lẹ́yìn náà ó jẹ́ ká mọ̀ pé ó lẹ́tọ̀ọ́. wa qad akhbara Allahu subhanahu wa ta'ala fi mawadi'a kathira. bákan náà ọlọ́run bá yàrá láwọn àyè tó ma'lumatun min al-Qur'an ń tá a mọ̀ láti bá al-Qur'an anil anbiya nípa àwọn nábì ọlọ́run ọba náà salawatullahi wa salamu alayhim bi du'aihim ala al-kuffar wa zalimin pẹ̀lú àwọn àdúrà àwọn tí wọ́n ń ṣe ìpè tí wọ́n ṣẹ́ ala al-kuffar lórí àwọn kèfèrí ṣépè fáwọn kèfèrí àtàwọn alábòsí. ẹgbàá aláwọ̀ kan tí mo kà yìí òun náà ní ẹgbàá eléyìí tó ti pé a rí Imam Bukhari àti Imam Muslim a rí wa tábàlọ́wọ́ nù tíra Imam Bukhari a rí ní hadith 2931 so tábàlọ́wọ́ nù Muslim a rí ní hadith 627 nípa ọ̀rọ̀ al-masajid wa mawadi fil-masajidi wa mawadi as-salah ibẹ̀ láti bá nínú tí Bukhari a bá níbi báàbù fil jihad níbi jihad àárín ń bẹ̀. so kí ni ẹgbẹ̀wá yìí Ànábì sallallahu alaihi wasallam ní yawm al-ahzab ọmọ ghazwatul ahzab ogun ahzab ogun kòtò tí wọ́n gbé yípo Madina táwọn tàwa káwọn mọ́lé tí wọ́n wá fòrò wọn pẹ̀lú wàhálà yẹn so nígbà tí àwọn wọn ráyè kírun so Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún wọn pé mala Allahu quburahum wa buyutahum nara kama shagaluna anis salatil wusta wọn ráyè kírun àṣì ìrun àṣì àsìkò tí ń lọ mọ́gìrì gan ti fẹ́ mọ́gìrì ti ń wọlé so Ànábì sallallahu alaihi wasallam ó wá ní wọn jẹ́ ká lójú ráyè láti kírun àṣírí ọlọ́run mala Allahu quburahum ọlọ́run bá ń jẹ́ kí sàárè wọn kó kún fún àbúyótàm àtàwọn ilé wọn àwọn sàárè wọn àtàwọn ilé wọn náà rọ̀ kó kún fún iná bá ń dáná kúnnù sàárè wọn bá ń dáná kúnnù ilé wọn kàmá ṣàgbọ̀lúná anis-salatil wusta gẹ́gẹ́ bí wọ́n ṣe mú wa bísí tí mo jẹ́ ká lè kírun àṣírí sára bí ṣàdúrà fún wọn ni ó ṣépè fún wọn ni o. bákan náà àwọn tí wọ́n pa àwọn kòrọ́ọ̀rù ọmọ báwọn kòrọ́ọ̀rù 70
tí wọ́n wá pa tí wọ́n sọ pé àwọn bá ìsìlámù nǹkan kan tí wọ́n fún wọn tí wọ́n lọ pa wọ́n àwọn tó pa wọ́n yẹn ànábì ṣépè fún wọn ó dídó oṣù kan lànábì fi ń ṣépè fún wọn wọn lànábì ò ṣépè kò ṣépè nù kùránì ṣe ó rọ̀ wá ànábì nù kùránì bẹ́ẹ̀ bá yá dìde ànábì ò ṣépè pé akẹ́ni kàkiri ẹ tẹ́pè bá tọ́ sí ẹ gbọ́dọ̀ ṣépè fún èpè ní tiẹ̀ ìlú àwọn Yorùbá náà sọ wọ́n ní ẹni tẹ́pè bá tọ́ sí tẹ̀ ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ rẹ̀ ó mọ̀ ṣépè fún ìwọ tó wà ń ṣàdúrà fún náà ìwọ náà ṣe kíni ìwọ náà ò ṣe déédéé pípẹ́ wọn náà mọ̀ pé àfi tó bá jẹ́ pé ó mọ̀ lókù ìgbà tí òjò ọmọ náà ní pé wọn ò ṣàbúrú sí ọgbà ṣàbúrú sí ọwọ́ mọ̀ pé aláburú ni kò ní pamọ́ fún ọ rárá ìwọ náà ò ní ṣàdúrà fún so ànábì ṣépè ó ṣépè fáwọn ṣépè tọ́sí pé kí ni àwọn kèfèrí tó ṣe pé kí ni wọn à jẹ́ kí wọ́n lè ráyè kírun wọ́n dì sọ́ọ̀bù wọn wà láwọn fìtínà wọn à jẹ́ títí táàtì fi ń bọ́mọ wọn lọ́wọ́ ọ̀nàbí ni máa ń la lọ́wọ́ kò lówó rọ wọn wọ́n bu yóò tábù mọ̀ náà rọ̀ ọlọ́run bá ń fi iná kúnnú àwọn sàárè wọn àti inú àwọn ilé wọn kí ni ó kún bẹ̀ bá mú gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ àlè kí wọ́n jẹ́ àlè lójú ayé kí wọ́n á sílẹ̀. bákan náà àwọn tó pa àwọn Quraysh Ànábì sallallahu alaihi wasallam wọn ni wàá wáyé náà fi sọ ìhá ní min turk annahu sallallahu alaihi wasallam da'a ala alladhina qatalu al-Quraysh Ànábì sallallahu alaihi wasallam ó ṣépè da'a ala ṣé ti yẹ ẹ máa sọ pé da'a ala ìtumọ̀ nípa Ànábì ṣépè fún wọn ṣé ti yẹ Ànábì ṣépè fún wọn àwọn wo ni àwọn tí wọ́n pa àwọn olùkà al-Qur'an wa adama du'a alayhim shahran Ànábì sì kọ̀ntínú láti máa ṣépè fún wọn fún dídí oṣù kan yakul ìbò Ànábì sì ń sọ fún wọn Ànábì ní Allahumma rí ọlọ́run ọba ọ̀ ilhan rahilan ọlọ́run bá ń làánà rihil wa zakiwan bá ń làánà zakiwan wa usayya bá ń làánà usayya àwọn tí wọ́n pa àwọn Quraysh nìyẹn ọlọ́run bá ń làánà wọn ọlọ́run bá ń gégùn fún wọn ọlọ́run bá ń gégùn fún wọn ṣáàdúrà ni àdúrà kọ́ nígbà tó ń bá dójú ẹ̀ ní sọ́nà bí máa ń sábà ṣépè ní rárá ẹ̀ lóyún ní ọlọ́run náà kó máa sábà ṣépè gbogbo ìgbà rárá ṣùgbọ́n nígbà tó bá fìtínà ẹ̀ yóò ṣe kíni yóò ṣe pé èpè yẹn náà ń bẹ lára ìtìjàbà ni fún lára ìtìjàbà ni tí ó ṣe pé yóò dá àwọn èèyàn bú yóò dá wọn lákẹ́ tó ti ìtìjàbà ni gbígbàdúrà ni so èpè yẹn yóò sì ṣẹ so torí ẹ̀ àfi ká ṣọ́ra so káwa náà tá a bá ti mọ̀ pé tá a bá ṣàbòsí fún èèyàn tó bá ṣépè fún ẹgbẹ́ ẹ̀ ó mú wa àwọn náà gbọ́dọ̀ ṣọ́ra náà ìyá náà ni ó ti káwa ṣọ́ra ṣùgbọ́n bàtà bá ń sọ pé kò dáa kéèyàn máa ṣépè àgbọ́dọ̀ ṣépè kíníkàkíníkà àwọn èèyàn wà máa ṣàbúrò rẹ̀ kò kú lè ṣépè àfáà ni náà àfáà ìṣépè náà so wọ́n á máa sọ yẹn àfáà ni àfáà ìṣépè ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ ìwọ kọjá yẹ ó bá ti kọjá yẹ tó kọjá bẹ́ẹ̀ ó ìbò mú ẹ direct ni so torí ẹ jọmọ mùsùlùmí so kéèyàn ṣépè fẹ́ tó bá ṣàbòsí fún yàn so tó kọjá àlà tá a kìlọ̀ fún títí tá a wẹ́lọ̀ fún títí ò gbọ́ àbẹ́rẹ́ tó ṣe pé a sọ fún pé òdodo ọ̀rọ̀ lọ́wọ́ bá ní báyìí ní tó tún wá ń parọ́ fáwọn èèyàn láti máa ṣe àwọn èèyàn lọ́nà á ṣépè fún wọn so eléyìí ó lẹ́tọ̀ọ́ torí ẹ̀ so nítorí ẹ̀ àwọn àdífù yìí ẹ̀rí wọn ni mò ń kà yìí bákan náà ẹ̀rí pé ní àwọn ìgbàwá míì náà Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ pé ṣépè fún Abu Jahl wa asahabu àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ nínú àwọn Quraysh yìí náà wá dáwọ́ sálà al-Jasun nígbà táwọn lọ gbé kíni ràkúnmí tá lọ gbé abonú ràkúnmí tá lọ gbé lánàá bí sálàm lẹ́yìn ibi táwọn bí ti ń kírun tá gbé lẹ́yìn Ànábì sallallahu fàdá àléyìn Ànábì àtọwọ́ àti gbogbo àwọn tẹ́jọ sí Ànábì ó mà ṣépè fún wọn fàdá àléyìn tó bá sọ pé fàdá aláhùn nàbí sallallahu alaihi wasallam Ànábì ṣàdúrà fún wọn nìyẹn fàdá àléyìn Ànábì ṣépè fún wọn so wàkàna yìí dáa sàlàtà bá lóyún bá sì ń ṣépè fún ẹ yóò mọ̀ sí kíni ẹ̀ẹ̀mẹ́ta ni yóò mọ̀ sí fún wọn pé Allahumma alayka bi Quraysh Allahumma alayka bi Quraysh Allahumma alayka bi Quraysh ọlọ́run àwọn Quraysh tí wọ́n sì kàí ọlọ́run bá ń jẹ wọ́n yà ọlọ́run bá ń fìtínà wọn. so bákan náà ó ní Allahumma alayka bi Abi Jahl ọlọ́run bá ń fìtínà Abi Jahl àjẹ́ wà Utba àti bùnú Rabi'a
bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tánàbí sàlám tó fi ń ṣépè yẹ tó fi kà wọ́n tó fi dórí méje lọ ka àdìsí yẹ nínú sahih bukhari hadith 240 nínú sahih muslim hadith 1794 lọ kà ń bẹ̀ ó rí ń bẹ̀. so eléyìí tí mo kà kí n tó kélé tí mo sọ pé anabi sàlám ó ṣépè fún àwọn tí wọ́n pa àwọn kùrọ́wù 70 tó sọ pé Allahumma il'an ri'lan wa zakiwana wa musayya ọlọ́run bá ń làánà rí'là bá ń làánà zakiwana àti musayya bá ń làánà gbogbo wọn bá ń ṣẹ́bílẹ̀ wọn lórí lọ́ọ̀ka àdìsí yẹ níbo ló ti rí lọ́ọ̀ka nínú lọ́dẹ̀ àdìsí Imam Bukhari àdìsí 4090 hadith 4090 so nínú ti Imam Muslim nínú hadith ti Imam Muslim lọ́ọ̀ka ní hadith 677 ẹ bá ń bẹ̀ so gbogbo kí èèyàn kó mọ nǹkan tí yóò sọ ni nípa ìsìlámù má parọ́ mọ́ èèyàn ni ọ̀rọ̀ pé ẹni rí ìṣépè rárá o ẹni rí ìṣépè o náà bá parọ́ mọ́ tó bá ti dun ẹni yẹn tí ó dẹ̀ rí nǹkan tí yóò ṣe yóò gbé ẹ ṣépè ni ìpètè wáyé ìṣẹ́ yóò mú ẹ direct ni wọ́n lọ ká náà káàtó rọ̀ kódà kó má jẹ́ ni ire àdá ní kó má jẹ́ ni ire kó jẹ́ ni ibú kó jẹ́ kékeré kó o parọ́ mọ́ àdúgbò ṣe tí ò dáa tó bá gbé ẹ ṣépè yóò mú ẹ wọ́n ni wọ́n ìṣépè kẹ̀ so gbogbo àwọn tá a sọ ẹ nísìn o lè máa sọ pé ẹ ṣe bí kèfèrí làwọn ẹyẹ ibo làná bí ti ṣépè fún mùsùlùmí ṣe bí kèfèrí làwọn ẹyẹ tọ so ọba gbọ́ ti mùsùlùmí. rọwáyé náà fi sọ yìí muslim and Salamata bin al-Akwa anna rajulan akala bishimali inda rasulillahi sallallahu alaihi wasallam ẹnìkan wọ́n wá kó lè bá a mọ̀ pé kì í ṣe kèfèrí o mùsùlùmí ni kódà oúnjẹ lọ́dọ̀ ànábì ni sallallahu alaihi wasallam wọn àtànábì jọ ń jẹun wọn náwó sínú oúnjẹ. fakọ́l anabi wa sọ fún pé kúl bí yaminik anabi wa sọ pé fakọ́l kúl bí yaminik jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ni ó fi jẹun kọ́lá la astatiya kí la wákùnrin sọ ó ní mi ò lè fi ọwọ́ ọ̀tún jẹun o mi ò ní kápá mi ò lágbára àti fọwọ́ ọ̀tún jẹun kọ́l anabi sì mọ̀ pé abúlé ti tẹ̀lé ní kápá àti fọwọ́ ọ̀tún jẹun ìgbéraga ló mú sọ̀rọ̀ ìgbéraga ló fi sọ̀rọ̀ bí ìyá fún náà pé ẹsẹ súnà ànábì sallallahu alaihi wasallam ẹyẹ mọ̀ pé súnà ànábì ọ̀ràn yẹn ni wọ́n ní súnà ẹ̀kẹ́ kìí sọ̀rọ̀ yẹn kẹ̀ kí ló ń jẹ́ kìí sọ̀rọ̀ yẹn. àti Allah wá àti Rasul àti Allah ọ̀ràn yẹn ni kẹ́tẹ̀lé ọlọ́run tọ́lọ́run bá sọ dandan ní kẹ́tẹ̀lé wá àti Rasul sí amúrù tọ́lọ́run fi sọ̀rọ̀ tiẹ̀ náà kọ́ lọ́run fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tànábì sallallahu alaihi wasallam amúrù ni àlẹ́ amúrù yaqtadi al-wujub inda al-usuliyyin indal usuliyin al-amru yakitadi al-wujub ọlọ́run mà fún aláàbí ọ̀rọ̀ rẹ̀ mọ̀sánú wa ọlọ́run wa ni àti Allah wa àti Rasul ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbí o ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbí àṣẹ ni kọ̀máǹdì ni látọ̀dọ̀ ọlọ́run ọwọ́ ni ilé ìsúná ànábì ni ṣèbí súná ànábì lásán ni subhanallah ọwọ́ ni òtẹ́lẹ̀ ìyá ni táwọn afọ bá sọ pé ìdájọ́ nǹkan wájìbù ìtumọ̀ ẹni pé bí o bá ṣe ó jìyà wájìbù ni ọlọ́run ni ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbì al-amru yaqtadi al-wujub àtàbátà ṣẹba tí wọ́n bẹ̀rẹ̀ yìí tó ń sọ fún wa ni pé ó sọ́dọ̀rọ̀ ẹ̀yàn àti tàbárí kọ̀rínà tó gbé kúrò lọ́nà ẹ̀yàn kò sí kọ̀rínà kan tó gbé yọ kúrò lọ́nà ẹ̀yàn ó ti pé dandan ni nǹkan nàbì sọ agbọ́dọ̀ tẹ̀lé arákùnrin àdébísà sọ̀rọ̀ àwọn aṣọ arákùnrin pé kó lè bi yaminik fọwọ́ ọ̀tún jẹun kọ́ làlá àsìtẹ̀tìyà ọ̀rọ̀ ni èmi ò lè fọwọ́ ọ̀tún jẹun mo ní kápá àti fọwọ́ ọ̀tún jẹun kọ́ọ̀l àdébíwá sọ pé lástàtàtà Allahu akbar Allahu akbar Allahu akbar lástàtàtà o sì ní lè fi jẹun o ní kápá àti ṣe bẹ́ẹ̀. so mọ́ mọ̀nàrú ilẹ̀ kíbù kò sí nǹkan kan tó pọ̀ fún tí o fẹ́ràn tó jẹ́ pàtàkì bí sọ fún ọ àyàfi pé ìgbéraga ni o pé tó ti fi ń jẹun bọ̀ láti jẹ kò ní ká ìgbéraga ló mú sí o. so láti ìgbà táwọn ẹbí ti sọ pé láti tó àtà yẹ láti ìgbà yẹ kò lè pé o sì ní lè fi jẹun o ní kápá àti o ní lè lò wọn ọwọ́ yẹ láti ìgbà tí ìtọ́wọ́ yẹ gbé mọ́ kò lè dánwọ́ yẹ gbé mọ́ nítorí fi lọ bọ́lọ̀ kí ló ṣẹlẹ̀ ànábì ṣépè fún ni
nítorí pé ó mọ̀ọ́mọ̀ sí nǹkan tó ń ṣe yẹn ni. ànábì wa ní lásìtà tó àtà ó sì ní kápá àti ṣe bẹ́ẹ̀ mọ́. ṣáàdùá ni máàmá náà rò lálùkìbù kọ́ la fá máa rọ̀ fára ìlàfíì kò ní kápá àti gbé ọwọ́ yẹn lọ sẹ́nu mọ́ tó fi jáde láyé. so kúlìtù Imam Nawawi wá dé nígbà tí wọ́n ka àdìsí tí wọ́n wá ní kúlìtù áádà rọ́jùlù ó wà bùsùrù ẹ̀rọ̀kùnrin táwọn sọ yìí bùsùrù lórúkọ ẹ̀rọ ibùnú rọ́ọ̀yìn lè hẹ́rù lè aṣíjà yìí so ọmọ rọ́ọ̀yìn àlẹ́ hẹ́rù lè aṣíjà yìí so habishu sàábẹ́ ni o so níbi kan láti pé fàfi ìjàwáàzù dùn alámánikọ́ láfàlẹ̀ hukima ṣẹ́rìín níbi láti rí pé ó lẹ́tọ̀ọ́ ká ṣépè fún ẹni tó bá yapa ṣẹ̀ríà tí ṣẹ̀ríà sọ àbí jàwáàzù dùn so alámánikọ́ láfàlẹ̀ hukima ṣẹ́rìín ó lẹ́tọ̀ọ́ lẹ́yìn tá a bá ti tá a ṣàlàyé fún pé kì í ṣe ń kárí pé kò yé ni ẹ tá a mọ̀ pé kò yé ṣùgbọ́n kò sí kò mọ̀ ó ń ṣèfẹ́ ẹnu ó dúró sórí ìfẹ́ ẹnu yẹn ó tọ́ ká bò lépè so tó ká ànábì bò lépè pé ó sì ní kápá àti ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ò ní lè ṣe mọ́ kò sì lè ṣe mọ́ títí tó fi kúrò láyé kò lè dá gbọ́wọ́ yẹ mọ́ so tànábì lásọ yẹn sallallahu alaihi wasallam mùsùlùmí ni bákan náà inú ẹgbà wa mi eléyìí tó wá inú Sahih Bukhari àti Sahih Muslim bákan náà tábàlọ́wọ́ inú Sahih Bukhari àárín ní hadith 755 tábàlọ́wọ́ inú Sahih Muslim àárín ní hadith 755 báwọn inú Sahih Muslim àárín nínú hadith 453 ibẹ̀ láti rí ẹgbà wa rẹ wọ́n gbà wá láti ọ̀dọ̀ Jabir ibn Samura òun ló gbà wá wọ́n ní ṣàkàwá mi Kúfà Sáàdà bùnà Abi Waqqas ìlà Umar àwọn èèyàn wọ́n lọ fẹjọ́ Sáàdà ọmọ Abi Waqqas wọ́n lọ fẹjọ́ ẹ̀sùn Umar nígbà tí Umar wà lórí kọ̀lífà so Umar wá yé èèyàn lọ pé wọ́n ní nínú ìlú ẹ̀ wọ́n sọ pé kí ni wọ́n sọ pé sí wọ́n ní kò kí ń kírun fáwọn dáadáa bó ṣe yẹ kó kì ẹjọ́ tí wọ́n lọ fi sun Umaru nìyẹn o ẹjọ́ tí wọ́n kà sí Sáàdù bùnà Abi Waqqas ẹjọ́ tí wọ́n kà sí ní ọrùn nìyẹn o tọ́ àrísàlá máa wo Umaru rijalan awjulan ila al-Kufa yas'alu anhu Umaru wá rán èèyàn lọ sí Kúfà torí pé Kúfà ní Sáàdù bùnà Abi Waqqas wà pé kán lọ béèrè pé tí wọ́n wá sọ ìṣẹ́lóòótọ́ ni àbírọ̀ sọ wọ́n wá wọ gbogbo mọ́sálásí káàkiri láti máa béèrè ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ìyẹn rí ní Sáàdù ó túmọ̀ sí pé àwọn èèyàn bú náà ti wà tipẹ́tipẹ́ tá máa ń parọ́ mọ́ èèyàn wọ́n parọ́ mọ́ so àwọn tó parọ́ mọ́ ẹ̀ṣẹ́ kẹfẹ́ ni àwọn tòbí ni wọ́n sọ pé èèyàn ọmọ ìrún kí dáadáa mùsùlùmí náà so tá lọ parọ́ mọ́ láyé wọn mọ̀rù ni ó túmọ̀ sí pé nísìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó parọ́ yẹn nínú àwọn kíni wọn kì í àwọn sàábé nínú àwọn wo ni wọn àwọn kíni nínú àwọn tàbí so tó jẹ́ pé àwọn bá àwọn sàábé láyé nínú wọn ni so torí pé àwọn sàábé àwọn ni wọ́n lè so ti yé ń sìn so àwọn tí wọn ọkọ̀ ọgọ́rọ́ wọn yẹ so àwọn tí wọn kọ́kọ́ òye so wọ́n lọ parọ́ mọ́ Sáàd pé kò kírun dáadáa sẹ́mọ̀ àwọn òkú mọ bánàbí náà ṣe ń kírun tẹ́lẹ̀ sọ́lá ṣèbí tàbí yìí ni wọ́n dé báni sọ̀rọ̀ wọ́n wá sọ pé kò kírun fáwọn dáadáa kò kírun báni kò kírun dáadáa fún wọn. so Sáàdù wá sọ pé kí lẹ̀ ń sọ ìbí ànábì ṣe ń kírun náà ni mo ṣe ń kírun nígbà tán tí Àmárù tó dé tó wá ń sọ fún bẹ́ẹ̀ ni wọn Abu Ishaq Abu Ishaq ní orúkọ Sáàdù bùnà Abi Waqqas òní lákọ̀bù ẹ̀ wọ́n sọ pé Abu Ishaq ní táwọn èèyàn sọ ni wọ́n lò kírun dáadáa wọ́n ànábì ṣe ni wọ́n ti wá sọ́dọ̀ wọ́n sọ fún wọn pé mò ń kírun bí ànábì ṣe ń kírun bí ìrun ànábì ṣe ń kírun náà ni mò ń kírun fún wọn bí ànábì ṣe ń kírun náà ni mò ń kírun fún wọn so àwọn tí ànábì wọ́n rẹ̀ so ọ̀hún gbogbo mọ́sálásí àwọn gbogbo àwọn yòókù sọ pé èyí dáadáa ni èèyàn lọmọ Sáàdù sí
so àwọn olówó sọ fún yín pé báyìí èèyàn rẹ lọmọ sáàdù sí àwọn olówó sọ fún yín pé báyìí ṣe ti di àwọn èèyàn kú ti wà látijọ́ tó ti pẹ́ tí wọ́n á sápamọ́ tí wọ́n máa hùwà tí ò dáa so nígbà tí wọ́n wá dé mọ́sálásí wọ́n ti káàkiri gbogbo mọ́sálásí ní Kúfà tó jẹ́ pé wọ́n ròyìn pé sáàdù èèyàn dáadáa náà ni so ìjẹ́ kí àwọn kó wọ mọ́sálásí kan tó kù káwọn máa lọ pé káwọn lọ padà bá Umaru pé àwọn tó wá yẹ mọ̀nàfíkì ni wọ́n o èèyàn rí ni sáàdù tó ní gbogbo ibi táwọn wọ̀ wọ́n ní èèyàn rí ni o tọ̀ ọwọ́ kó mọ́sálásí yẹ òun ni wọ́n ń pè ní mọ́sálásí Bani Absin dákọ̀lá masjidan li Bani Absin so ọ̀rọ̀ mọ́sálásí kan tó jẹ́ mọ́sálásí àwọn Bani Abs àwọn ni wọ́n ní mọ́sálásí yẹ faqama rajulun minhum yuqalu lahu Usamatu bunu Qatada arákùnrin kan wá dìde ńbẹ̀ tí wọ́n ń pè ní Usama ọmọ Qatada wọ́n ń pè yukanna ní Aba Saada so kìnnìún rẹ̀ wọ́n máa pè ní Abu Saada faqala so arákùnrin yẹn ló wá dìde ló wá sọ pé inna Sa'dan rí Sáàdù tó ń sọ yìí ó la yasiru bisariya kìí rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wala yakisimu bisawiya bákan náà kìí pín nǹkan dọ́gbandọ́gba kìí pín nǹkan dáadáa wala ya'dilu filqadiyya bákan náà kìí sì ṣe déédéé níbi tó bá ń dáwọ́ ẹ̀wọ̀n tó dá bóyá Sáàdì ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ẹwà dúró ọ̀nà tó kà sí lọ́rùn ó ní kí rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ sábà pọ́lá náà sọ pé wáyé ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan àwọn ẹrú Ọlọ́run làwọn tó ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ o wá ní Sáàdù ìrìn jẹ́jẹ́ kì í rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tún ní wala yaksimu bisawiyya kì í pín nǹkan dọ́gba dọ́gba ó sábòsí ló ń sọ ní wala ya'dilu fil qadiyya kì í sì yájọ́ dáadáa kì í ṣe déédéé níbi ìdájọ́ rẹ̀ ẹ wọ̀rọ̀ yìí kọ́lá Sáàdù wá sọ amma wallahi àmọ́ mo fọlọ́wọ́n búra o la ad'uwanna bi thalath màá ṣe pé mẹ́ta kà màá tọrọ nǹkan mẹ́ta Allahumma ìwọ Ọlọ́run ọba ò in kana abduka ada kadhiban tó bá jẹ́ pé ọkùnrin tó parọ́ yìí tó sọ nǹkan yìí tó bá jẹ́ pé òótọ́ ló tó bá jẹ́ pé irọ́ ló bá pamọ́ mi kọ́mọ̀ rí yára ni wàá súnmọ́ átàn tó ṣe pé ó dìde ní dìde sí àrími kí wọ́n mú mi náà sọ̀rọ̀ so ni ló fi dìde tó sì wá bà mí jẹ́ létí gbogbo èèyàn báyìí kí àwọn èèyàn lè gbọ́ kí wọ́n mọ̀ pé òun náà sọ̀rọ̀ ni ló fi ṣe gbogbo nǹkan tó ṣe Ọlọ́run o tó bá jẹ́ pé parọ́ mọ́ mi ní fa àtìlẹ̀ ọmọọ̀rọ̀ wò nǹkan mẹ́ta nǹkan aláwọ̀ kan ni pé ìwọ Ọlọ́run bá ń jẹ́ kẹ́mi rè ogun wà àtìlẹ̀ fákìrọ̀ wò Ọlọ́run jẹ́ kí ó sì rè ọ̀pọ̀ bẹ́ẹ̀ni rẹ̀ bá ṣe gùn tó kó gùn kẹ́mi rè ogun rẹpẹtẹ kó wá tó sì rẹpẹtẹ wà àwòrídìí lè fìtàn Ọlọ́run wá bá ń sẹ́rí ẹ̀ lọ bá dánwò àwọn àdánwò fìtàn ní jámọ́ òlè fìtìnà káwọn àdánwò oríṣiríṣi ó máa wá bá kó náà máa ṣe lọ báwọn àdánwò oríṣiríṣi tí ó fi jáde láyé àdúrà mẹ́ta tí Sáàdù ṣe fún nìyẹn o ìpè mẹ́ta Sáàdù àní àdúgbò ìpè mẹ́ta ni Sáàdù sọ fún o tó bá jẹ́ pé ọlọ́pàá àkókò tó sọ pé ẹni Ọlọ́run ẹ̀wò ẹni ó máa sọ tiẹ̀ tọ́ Ọlọ́run mọ̀ pé mi ò sí bẹ́ẹ̀ Sáàdù ó ṣe pé ó máa fi bẹ̀rẹ̀ pé káwọn èèyàn lè mọ̀ pé òun tọ́ màá ni. wọ́n wá ní ọkùnrin fàkànà bá dàda àlìkà yakulu sheikun mafutunu asọ̀bátini dáwàtú Sáàd wọ́n ní bàbá yẹn pẹ́ láyé lóòótọ́ tó fi wá sọ pé ìpè tí Sáàdù ṣẹ́ ó ṣẹ́ o ìpè tí Sáàdù ṣẹ́ ó ṣẹ́ mọ́ lára o ìpè Sáàdù ó ṣe kí ni ó ṣẹ́ ìpè Sáàdù ṣẹ́ sallallahu alayhi wa sallam Ànábì ti sọ ó ní da'watul mazlumi mustajaba ìpè tí ẹ tá a ṣàbòsí fún bá ṣẹ́ yóò dáhùn ni o yóò dáhùn so Sáàdù máa ṣe pè fún
ìpè yẹn máa ṣe bàbá yẹn náà má tún kàn fáwọn pé ìpè yẹn ṣe Abdulmalik ibn Umair ó ní onírọ́wí tó gbọ́rọ̀ wá tí sí Abdulmalik ibn Umair tó gbà wá láti ọ̀dọ̀ Jabir ibn Samura Jabir ibn Samura ni wọn ló gbà wá ní tó gbà wá láti ọ̀dọ̀ Jabir ibn Samura yẹn ó ní Abdulmalik ibn Umair ó ní fàánà rọ̀ àìtòrò báàdù mórí lẹ́yìn gbàgbà náà mórí o kọ̀dísákọ̀tọ̀ hajjabahu ala àìníyí minal kibar tí irun ojú rẹ̀ irun ìpéǹpéjú báyìí tó ń gbọnú ojú rẹ̀ fún dídàgbà ibi tó dàgbà dé so níbi tó dàgbà dé tó ṣe pé a máa ṣubú káàkiri báwọn aládùúgbò rẹ̀ ni wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ káàkiri so táwọn aládùúgbò fi ṣe yẹ̀yẹ́ káàkiri so tí ò wúlò mọ́ tó náà wá rí pé so ìpè yẹn ó ṣe kíni ó ṣe ẹ̀mí rẹ̀ gùn bí sáà ló ṣe sọ ẹ̀mí rẹ̀ gùn lóòótọ́ òsì yẹn náà sì ó tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ so àtẹ̀wò oríṣiríṣi àjálù oríṣiríṣi ló wà ń jálù tó ń ṣẹ̀sìn káàkiri ayé tó fi jáde láyé so jàmá mùsùlùmí ẹ tó sọ pé wọ́n ṣe báyìí tí nígbà táwọn wọ mọ́sálásí ṣé kèfèrí ni mùsùlùmí ni náà kì í ṣe kèfèrí so tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kèfèrí lè yẹn lè ṣe pé fún kì í ṣe ṣé kèfèrí lélẹ̀ sísá àdúgbò lè pè ẹ̀ táwọn ẹni sọ́sọ́ rà ní pé kò sí nílè gbọ́wọ́ yẹn mọ́ láyé ẹni yẹn ṣé náà ṣé kèfèrí ni ìwọ ni a ní kí wọ́n jẹ́ mùsùlùmí gbìyànjú má ṣàbòsí bó bá ṣàbòsí ègbó mú ẹ so bó bá ṣàbòsí ẹ tó ṣàbòsí fún yóò fún ẹ lépè ègbó mú ẹ ó lè jẹ lójú ẹ ó lè má jẹ lójú ẹ wọn náà wo tó ń bẹ ìjà káàkiri lẹ́nìí tó bá ti ṣàbòsí kó o ti mọ̀ pé bí àbòsí tó ṣe ló fà á lẹ́tà tó ń kọ ló ń gbà kó o tètè lọ túbá kó o tètè lọ bá àwọn tó o ti ṣàbòsí fún àwọn tó o ti bàjẹ́ lẹ́yìn àwọn tó o ti sọ̀rọ̀ wọn láì dáa àwọn tó o ti parọ́ mọ́ tètè lọ bá wọn kó o lọ túbá. so bákan náà ẹlẹ́ẹ̀kẹta tí ń fi kánlẹ̀ òun náà ni ẹgbà wa tẹ́ bá fẹ́ ka ẹgbà wa ilé tẹ́ kà lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú àmọ́tí dákọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan al-Bukhari hadith 755 bákan náà nínú Muslim hadith 453 ẹ lọ kà ń bẹ̀. bákan náà eléyìí wọn náà wá nínú sọ̀rọ̀ Muslim àti sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim láti ọ̀dọ̀ Urwa ibn Zubair ana Sa'ida bin Zaid qasamatuhu Urwa bintu Aws Sa'id ọmọ Zaid arábìnrin kan bẹ tí wọ́n pè ní Urwa ọmọbìnrin Aws tàbí ní ẹgbàá mi wọ́n máa ń wò pé àìdá ọmọbìnrin Aws àbí ọmọbìnrin Uwais so orúkọ bàbá rẹ̀ yẹ so àwọn míì máa ń sọ pé Bintu Uwais àbí Bintu Aws so ó lọ sọ́dọ̀ Mirwan bunul Hakam ó lọ sọ́dọ̀ Mirwan ọmọ Hakam tí ó ń jẹ́ Amiru ńgbà yẹn wá lọ fẹjọ́ Sa'id ó lọ fẹjọ́ rẹ̀ sùn wàdáàtì annahu akọ̀dà shay'an min awdiha kí ló lọ sọ ó ní Sa'id arábìnrin yẹn arúwà yẹn ó ní Sa'id ó ló mú díẹ̀ nù lẹ́hún ó ló ti bu díẹ̀ nù lẹ́ sáà báwọn yẹn máa ń bu ara wọn náà ní ìsìn ó wá lọ bá Mirwan ó ní Sa'id ṣe kí ni o ó mú díẹ̀ nù ó bù nù lẹ̀ òun ó mú díẹ̀ nù lẹ̀ òun fakọ́lá Sa'id wá sọ pé òpin wọn jọ kọ́lé tira wọn ni ó wá ní ó ti mú nù lẹ̀ òun Sa'id wá sọ pé anna kuntu akidu min aridi àṣeyá bada lẹ́dí sami'tu min Rasulillahi sallallahu alaihi wasallam èmi wà tó mú nù lẹ̀ rẹ èmi màá wá múnú ilẹ̀ rẹ lẹ́yìn ìgbà tí mo ti gbọ́n tánà bí sẹ́yìn sẹ́là mú sọ lórí ẹ̀ pé òun gbọ́dọ̀ múlẹ̀ òun lẹ̀ kọ́ọ̀là máa sẹ̀mí tàmí Rasulillah ẹ̀rọ obìnrin yẹn wá sọ pé kọ́ọ̀là máa sẹ̀mí tàmí Rasulillah so òun ní mìíràn wọn bílẹ̀ pé máa sẹ̀mí tàmí Rasulillah kí ló gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam kọ́ọ̀là sẹ̀mí tu Rasulillah Sa'id wá sọ Sa'id wá
wá sọ pé ní akọ̀rẹ́ àṣìbò mínàlẹ̀ àrùdè zoliman ẹni tó bá mú nǹkan kékeré báyìí síbùrù kan báyìí nínú olè tó gbà ní tàbùsí mọ́tì ẹ̀ tó wíkọ̀wé ìlà sábẹ̀ àròdì wọ́n ọlọ́wọ́ bá wà láà yóò gbé nǹkan mọ́ lọ́rùn yóò jẹ́ kí nǹkan kó ṣe kíni kó wé mọ́ lọ́rùn wọ́n wà sí kíni wọ́n wà títí tí ó fi délé ẹlẹ́ẹ̀keje yóò wọlé lọ títí tí ó fi délé ẹlẹ́ẹ̀keje ní tó wé mọ́ lọ́rùn ni wọ́n tún fi fàáyọ̀ padà tí wọ́n máa fìyà jẹ bẹ́ẹ̀ tálùkì àmọ́ ọlọ́run fi dé ó ní sèwọ́n sóun lòun wà lọ gbé pé ànábì sọ yẹn lòun wà sí kíni lòun wà lọ gbalẹ̀ onílẹ̀ kọ́lá mìíràn wọ́n sọ pé lá àṣàlùkà báyìí nathan bàdà dáàlìkà mi ò bí léèrè àlàyé kankan mọ́ lẹ́yìn èlé. fakọ́lá Sa'id wá sọ wípé Allahumma ìwọ ọlọ́run ọba ò ń kára náà ti kára dìbà tó bá jẹ́ pé arábìnrin irọ́ ló bá pa Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar fa'ami basaraha ọlọ́run tó bá jẹ́ pé wọ́n ló pa fa'ami basaraha ọlọ́run bá ń fọ́ ojú rẹ̀ waqtulha fi ardiha kó o sì bá ń pa sórí ilẹ̀ rẹ̀ yẹn náà qala fama matat hatta dhahaba basaruha wà ní lóbìnrin yẹn kò kú títí tójú ẹ̀ fi fọ́ o àgbà tójú ẹ̀ fọ́ wà báyìí náà máa yí atámúṣe fi àrídìá lẹ́yìn ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ náà ló wá rìn lọ fi àrídìá lórí ilẹ̀ rẹ̀ id wakọ̀ at fi afrotin ló wá já sínú kòtò kan fàmátà ló bá kú síbẹ̀ arábìnrin yẹn kí ni mùsùlùmí ni tó parọ́ mọ́ ẹ arábìnrin tó parọ́ mọ́ Sa'id yẹn kí ni mùsùlùmí Sa'id wá torí pé àwọn mùsùlùmí ni ẹjẹ́ ń filẹ̀ kí n má ṣe gbé fún un torí báwo làwọn èèyàn ṣe gbọ́ ẹ gbọ́ yìí tó máa ń bí èpè ní pé ó depend lórí ibi tó bá wà àti lórí ibi tí nǹkan yẹn bá ṣe sí nǹkan míì lè máa pọ̀ tí ò bá pọ̀ púpọ̀ náà lórí pé ókè wọ́n kà lọ pé ìwọ ló ṣe kinní kan tó rí pé kò ní lápá onídìí àti sípè mi èmi kò mú sí fọlọ́mù èmi kọ́ mú sí kò ní lápá bó tiẹ̀ sọ bẹ́ẹ̀ nǹkan kan kò sẹ́ni kan tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wà níbi tó jẹ́ pé gbogbo ayé ló ń wú ẹ̀ gbogbo ayé ló ń rí ẹ àbí nǹkan tí wọ́n ti ẹ̀ sọ ó ti ẹ̀ dùn gbogbo ayé ò ti ẹ̀ rí ẹ náà ṣùgbọ́n nǹkan yẹn dùn ẹ kò sí kankan tó fẹ́ fi púfù ẹ̀ àfi kó o bu lépo ìpè yẹn ní púfù tiẹ̀ o so ìpè yẹn ní púfù tiẹ̀ so torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń parọ́ mọ́yàn ẹ ṣọ́ra yín irọ́ ò ní lọ àbòsí tẹ̀ ń ṣe ò ní lọ wàhálà lẹ́ ń pè sọ́run ara yín torí pé ẹ̀ ń tẹ́ parọ́ mọ́ kò ní dákẹ́ ẹ̀ ń tẹ́ parọ́ mọ́ kò ní gbòòràn so gbogbo tó wà sọ ó ṣe kíní kan ó ṣe ó lọ sí Kaaba Sa'id sì tún lọ Kaaba wá sí pé ó ṣe gbọ́ ṣàgbo ṣe Jésù òyìnbó àbí ṣe Jésù gbogbo Jésù ọ̀kọ́là òun náà ṣe kíṣẹ́ẹ̀tì ó jáde ó sì jórí subhanallah ẹ̀rọ èèyàn ẹ wà máa parọ́ mọ́ ẹ lẹ́kùn torí pẹ́yìn kórìíra èèyàn subhanallah lọ́lẹ́ ìrọsí inú ìlànà àwọn ẹni ìsíwájú nítorí pé wọ́n kórìíra èèyàn kí wọ́n máa parọ́ mọ́ àfàwọn ẹni bí àwọn ẹni bú inú àwọn ni wọ́n ń ṣerú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tá a kà kalẹ̀ tí wọ́n kàn wọ̀ ṣùṣù tí wọ́n parọ́ mọ́ yàn ẹ wá dúró rọ́ ńlá tí tàwọn kọ́ yẹn tó pamọ́ sáàtù ẹwà dúró rọ́ ńláńlá tó pamọ́ ẹwà dúró rọ́ tí obìnrin náà tó pamọ́ Sa'id ẹ̀dá ẹwà dúró rọ́ ńláńlá sáwọn èèyàn rí ká lè ṣerú yẹn tẹ́ ẹ máa wò irú wọn máa pọ̀ sí ní bẹ́ẹ̀ bá ti ń wò wọ́n ràn so èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kí irú wọn máa kú lórí ilẹ̀ ni èèyàn kì í wò wọ́n ràn láwọn tí wọ́n bá ṣe tó jẹ́ pé láti ba íméèjì tọmọlàkejì wọn jẹ́ ká ọmọ ìlàkejì kó lè bá dèèyàn yẹpẹrẹ so nítorí ẹ̀sìn Ọlọ́run so torí ẹ̀ Ọlọ́run ọba àlà ó fi agbára fún àwọn tí àwọn èèyàn náà fúnra wọn nígbà tó bá ti ṣàbòsí ní tó gbọ́dọ̀ sọ̀rọ̀ nìyẹn pé bẹ́ẹ̀ wo tó pé tó bá ṣàbòsí tí wọ́n fúnra rẹ̀ tó sì pé fúnra rẹ̀ ó tiẹ̀ ti dá ìpè yóò fi tètè mú ẹni. mo tí ò síbẹ̀ tó bá ti ṣe kò ní lọ o bá ti ṣe pé báyìí ìpè yóò fúrì mọ́ o
àìdá kó jẹ́ pé ẹ tó ṣe fún ló lẹ́tọ̀ọ́ rẹ̀ àbí ìwọ tí ẹni tó tẹ́ fún ọba ti lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò padà sórí ẹ̀ ló fi jẹ́ pé èyí náà wò dáa pé ṣé mo ṣe nǹkan tí wọ́n sọ yìí tí ìbá ti ṣe tó ìdá mi lójú kò sí nǹkan tí mo fẹ́ fi proof ọ̀ya ìyẹn bẹ́ẹ̀ lọ́ọ̀ lé lórí ni so bíbẹ́ lọ́ọ̀ yẹn lè po bíbẹ́ lọ́ọ̀ lé ọ̀tá lórí ló ń jẹ́ kí ni èpè bíbẹ́ lọ́ọ̀ lé ẹni tó parọ́ mọ́ ẹ lórí òun ló jẹ́ èpè kí wọ́n lè sọ ẹ wá ń dà á pè ọ̀pẹ̀ lọ́ọ̀ lé lórí ni ọ̀pẹ̀ lọ́ọ̀ lé lórí so ní fẹ́ sọ pé ó ṣépè rárá èèyàn ṣépè ni ó ṣépè fún ẹni tó bá ṣe kíní ẹni tí ó tó hùwà èpè ọba so ẹni tó hùwà wọ́n ní ẹni tó bá ń ṣe ẹni tó ṣe dáadáa láyé bẹ́ẹ̀ bá ń ṣépè fún àdúrà ni ọmọ ọba ẹni tó sì ṣàbúrú ẹ bá ń ṣàdúrà fún èpè ní ọmọ ọba so torí èpè fún ẹni tó ṣiṣẹ́ èpè so yóò lọ bá ní so ẹni tó bá ṣépè yẹ kò tó tí ó jẹ́ ìgbé olórí òdodo ló ti ń ṣe tí ó ṣàbòsí so kí lè wọ́n takò fún kí lè sọ pé ó ṣépè bí kan fún ó ṣépè mẹ́ka ó ṣépè kìíní kí ló dé tẹ̀ gbé wá sí fún àwọn tí wọ́n ọmọ èèyàn kẹ́ ẹ̀ dìde pé ẹni tó bá parọ́ mọ́ èèyàn kò dáa o ẹ̀ṣẹ̀ ńlá ni ẹni tó bá parọ́ mọ́ èèyàn ẹ má parọ́ mọ́ èèyàn mọ́ àbí kẹ́yìn gan ṣe investigation tó dáa kẹ́ ẹ̀ ṣe wádìí pé ok mo ní evidence báyìí mo ní evidence ẹ̀ ṣe yẹ ẹ wá ń sọ pé ìtẹ́niyẹ ṣe ò dáa kí lè rí yín tẹ́bi ní ò dáa àgbègbè àwọn ìtàn ká ìkéṣe ní Al-Qur'an àdìsí ànábì ò sí ní gbogbo ìtàn ká yìí so lẹ́rìí kankan wà máa sọ pé nǹkan kan ò dáa so òun láti kà yẹ ànábì ṣépè fáwọn tẹ́pẹ̀ tọ́ sí àwọn sàbí ànábì ṣépè fáwọn tẹ́pẹ̀ tọ́ sí ọlọ́run fúnra rẹ̀ ṣépè fáwọn tẹ́pẹ̀ tọ́ sí so bẹ́ẹ̀ pa rẹ̀ náà bí àwọn tẹ́pẹ̀ tọ́ sí bá béèrè ìpè lọ́wọ́ rẹ̀ yóò fún wọn lépè yẹn náà ni so òun ló fi sí kíni lára wọn fi balẹ̀ wọ̀ níṣẹ́ ọlọ́run ló fi ṣe jẹ́ so ó pa àyà kan tí mo fẹ́ kà nínú Al-Qur'an tí yóò jẹ́ ká mọ̀ pé tí yóò tún kún àwọn ìta tí ń kà yẹ táwọn fi mọ̀ pé ẹ̀yìn ò ṣépè fẹ́ tẹ́pẹ̀ bá tọ́ sí ẹ̀tọ́ ni o àyà yẹ òun náà ló wà nù Suratu Nisa àyà 148 ọlọ́run bá sọ pé la yuhibbu Allahu al-jahra bis-su'i mina al-qawli la yuhibbu Allahu al-jahra bis-su'i mina al-qawli ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ kéèyàn máa sọ̀rọ̀ tí ò dáa kó máa sọ̀rọ̀ tí ò dáa kó tún wá máa pariwo ẹ̀ síta al-jahra bis-su'i mina al-qawli ọlọ́run ọba ò fẹ́ ọ̀rọ̀ bú kéèyàn máa sọ jáde kó tún wá máa sọ sókè kí gbogbo ayé máa gbọ́ ọlọ́run ò fẹ́ illa man zulima àyàfi tí wọ́n bá ṣàbòsí fún ẹni wọ́n bá dákọ̀ ọtí pàṣẹ pé bọ́lá òun ṣe fẹ́ tó bẹ́ẹ̀ tí wọ́n bá ṣàbòsí fún òun lè sọ̀rọ̀ burú jáde fẹ́ tó ṣàbòsí. wa kana Allahu sami'an alima dájúdájú ọlọ́run bá ọba olùbọ́rọ̀ sí ni olùmọ̀ gbogbo nǹkan ni kó tó di pẹ́ ní yẹgán ṣe ọlọ́run ti mọ̀. Allahu Akbar. So kótó ìṣe wọn sọ. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bó ṣe rí nìyẹn o. So ọlọ́run bá ò fẹ́ o. So ọlọ́run ò fẹ́. Ọlọ́run bó ò fẹ́. So àfáà náà sọ yẹ la yuhibbu Allahu al-jahra mina al-qawl la yuhibbu Allahu al-jahra bis-su'i mina al-qawl illa man zulima wa kana Allahu sami'an alima. ọlọ́run ọba ò fẹ́ kíni ọlọ́run ọba ò fẹ́ kíni kéèyàn máa pariwo sọ̀rọ̀ bú kéèyàn máa sọ̀rọ̀ bú ní gbangba inú ọlọ́run ọba ò dùn sí. وكان الله سميعا عليما. náà ó làáfàá sọ yẹn o dájúdájú ọlọ́run ọba la yuhibbu Allahu al-jahra bis-su' ọlọ́run ọba ò fẹ́ràn ká máa sọ̀rọ̀ bú gbangba
ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ bú sọ̀rọ̀ kí ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tí ò da oríṣiríṣi ọ̀rọ̀ ni inú ẹ̀ náà ní kẹ́yàn ìpè tẹ́ ń sọ yẹn náà ìtí ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ bú ni ọlọ́wà ni òun ò fẹ́ kẹ́yàn máa sọ̀rọ̀ bú ní gbangba illa man zulima àyàfẹ́ tí wọ́n bá ṣàbòsí fún ẹ tí wọ́n ṣàbòsí fún lè sọ̀rọ̀ bú ìwọ́n lè máa rò pé ìpè kò dáa ọ̀rọ̀ burúkú ni ìpè burúkú ni ẹni iṣẹ́ kò dáa kíníkà sọ̀rọ̀ pé ó rí bákan létí ẹ̀ ṣùgbọ́n náà lóun yọ̀ǹda fẹ́ tí wọ́n ṣàbòsí fún kóun ṣe so òun yọ̀ǹda fẹ́ tí wọ́n ṣàbòsí fún kóun ṣe so tó bá rí bẹ́ẹ̀ so ẹ̀mẹ́jì àṣàbòsí o ìdí aṣọ́ra fábòsí so wa kana Allahu sami'an alima dájúdájú ọlọ́run ọba tó ń gbọ́ ni o ń gbọ́ bí ẹ̀ bá ti lè ṣàbòsí ẹ̀ tó ń ṣàbòsí fún tó bá ti lè sọ̀rọ̀ ẹ̀pọ̀ ọmọ dá ló lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọba tó ń gbọ́ ni o aliman ọba tó sì mọ̀ ni ó bọ̀ pọ̀ àbòsí fún ọ̀rọ̀ pé kíní kan wá lórí ibi tó máa sábàámọ́ sí kò sí so torí ẹ̀ jẹ́mọ́ mùsùlùmí ẹ jẹ́ aṣọ́ra fábòsí o alábòsí á máa lówó alábòsí á máa bímọ alábòsí á máa kọ́lé ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò máa ní dára àtúbọ̀tán alábòsí kò máa ní dára alábòsí á máa lówó ó lè kọ́lé ó lè ní mọ́tò ó lè ní gbogbo nǹkan ṣùgbọ́n kí ni àtúbọ̀tán alábòsí kò lè dáa bí ẹjẹ́ jìnnà sábòsí àbòsí ni ká máa parọ́ mọ́ ọmọlàkejì wa àbòsí ńlá ni ká parọ́ mọ́ káwọ pé tá a bá parọ́ mọ́ báyìí àti àlè bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn lè rí lóyìn abú wàhálà ńlá la kó síra wa lọ́rùn wàhálà tá à ní bọ́m̀bẹ̀ torí pé tó bá sọ ìpè tó bá ṣẹ́ fẹ́ tó bá parọ́ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní òmù walaw kana kafiran kódà kó jẹ́ kèfèrí lẹ́ tẹ́ parọ́ mọ́ bẹ́ẹ̀ báyìí lè parọ́ mọ́ kó jẹ́ kèfèrí lẹ́ tẹ́ ṣàbòsí fún tẹ́ báyìí lè ṣàbòsí fún tẹ́ parọ́ mọ́ tó fi lè ṣe kí ni tó bá fi lè ṣépè fún yóò mú yín ní o so ó túmọ̀ sí pé ó tọ́ ó lẹ́tọ̀ọ́ fẹ́ tí wọ́n ṣàbòsí fún kó ṣépè fẹ́ tí wọ́n ṣàbòsí fún kò ṣàbùrú kankan bẹ̀ nínú Islam ó lẹ́tọ̀ọ́ ṣẹ̀rí àfaramọ́ ẹ̀ tí wọ́n ṣàbòsí fún kó ṣépè fẹ́ tí wọ́n ṣe kí ni tó ṣàbòsí fún àwọn ẹbí ṣépè fáwọn tí wọ́n ṣàbòsí àwọn tábòsí tọ́ sí àbáwọn tí wọ́n ń ṣàbòsí fẹ́ sí Ọlọ́run ẹ̀tọ́ ni kí àwọn tí wọ́n dúró di ẹ̀sìn tó òdodo wọ́n lè ṣépè fún wọn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó ẹ fi ṣàyíde ṣètò lọ́rùn lẹ̀ ó ṣépè ó ṣe kíní kí ìyẹn ní ẹ tún ọ̀rọ̀ yín sí tẹ́yìn ẹ̀yìn hùwà ìpè ẹ bá ti hùwà ìpè ó mọ bá yín ni so ẹ lọ sọ́ra yín so bẹ́ẹ̀ náà ni kó kálukú sọ́rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn kó kálukú dúró déédéé ìtẹ́bárí pé kò sínú ẹ̀sìn mọ́ ti bọnú ẹ̀sìn àbòsí látẹ̀sí fọlọ́run Ọlọ́run bá ti gbé sípò ọ̀rẹ́dì ó ní láyé iná lẹ́dí náà yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun gbàwọn tí wọ́n parọ́ mọ́ Ọlọ́run wọn ò ní ṣoríire tí wọ́n parọ́ mọ́ Ànábì wọn ò ní jèrè so tó bá rí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí ẹ jẹ́ á ṣọ́ra so Saheed Shittu kò jẹ̀bi anybody kò lẹ́bi gbogbo tó ṣe so kò lẹ́bi ẹ̀ẹ́dàmù ó ṣe pé àkílẹ̀ yín ṣe tó fi tẹ́ẹ̀bí ìsáàbò sẹ́yìn sí nǹkan kan fún lókàn ṣe pé fún yín ni so ẹni tó bá ṣàbòsí ó tọ́ kí ẹni tí wọ́n ṣàbòsí fún kó bu ẹniyẹn lépè kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní Islam o gbogbo àwọn àyè àtúnlá kàyí bí ó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ máwọn ẹ̀rí tí yín wá tí ò sí rí bẹ́ẹ̀ ẹ máwọn àyè Kùránì wá téèyàn ò fi gbọdọ̀ ṣépè fẹ́ tó bá ṣàbòsí fún ẹ̀sìn mádìsí Ànábì wá sallallahu alaihi wasallam téèyàn ò fi gbọdọ̀ ṣépè fẹ́ tó bá ṣàbòsí fún pé èèyàn ọmọ ṣàdúrà pé kọ́lọ́hún jẹ́ ọmọ dáa sí fún ní ẹ̀mẹ́rin yín wá so àwọn ẹ̀rọ ti mẹ́rin wá tẹ̀tí ní kò dáa tàti rẹ́rìí inú Al-Qur'an tàti rádìsí Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé alhamdulillah àjọwọ́lẹ̀ náà ni àwádà ìgbẹ́ bí àkúnmí tí wọ́n fa okun ẹ̀dá níní sẹ́yìn pé nítorí àbá ń fà á lọ ni ìyẹn ni ọ̀rọ̀ Ọlọ́run ọba Al-Qur'an àtàdísì Ànábì sallallahu alaihi wasallam tó bá ti sọ báyìí ni ẹ̀yìn táwa rí ní ìlà kàyí èyí tẹ́ bá wá ní rárá kò rí bẹ́ẹ̀ ẹ̀mẹ́rìí wá ẹ̀mọ́kà sọ lọ́rọ̀ ẹnu àbí ẹlọ́ǹkà tíra bàbá kan àbí ẹlọ́ǹkà ara o àwọn onígbà yẹ fún yín o bàbá wò so àwọn bàbá tí ó bá máa sọpọ́tì pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni ọ̀rọ̀ tánàbì sọ ni táwọn sàbí sọ ni ẹni pé mẹ́tẹ̀ẹ̀ta lèmi kó wá mo sọ pé Al-Qur'an sọ báyìí àdìsí Ànábì sọ báyìí àwọn sàbí mo tún mú pírátíkà wọn wá so ẹ tí wàá sọ pé kò rí bẹ́ẹ̀ wọn náà mú bíbí náà sí mọ wáyẹ wọn wá fi da ọ̀rọ̀ yẹnu so tó bá dẹ̀ ti kúnná wọ́n ti parí náà ní àwa gbà àti tẹ̀lé ọ náà nìyẹn nígbà tó bá ti mẹ́rin wá tó ti kúnná kí láwọn máa ra àwọn àṣọ pé ní o sọ òrí bẹ́ẹ̀ ni nígbà tó bá jẹ́ pàǹdẹ́bì ló sọ tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ló sọ tó jẹ́ pé bẹ́ẹ̀ náà làwọn sàbẹ̀ ṣe dúró lé lórí ẹ̀ tọ́
alhamdulillah. So bí ọ̀rọ̀ tí wá ṣe jẹ́ nìyẹn o. So abẹ́lẹ́wọ̀n bá àlá ọlọ́wọ́n bá àlá kí ó ṣe àlékún ìtọ́sọ́nà ìfẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin ọmọ ìyá ọlọ́wọ́n bá kó dúró tì wá gbogbo ẹnìkọ̀ọ̀kan wa táwa náà tí wọ́n jẹ́ pé à ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ọba lọ́sàn-án lóru láti jẹ́ pé kí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kó máa lọ síwájú náà ni kí súnà anábì sallallahu alaihi wasallam kó fi máa bòrò àbẹ̀lọ́wọ́n ọba aláàkọ́lọ́ba kó máa ṣàlékún rẹ̀ nìkọ̀ọ̀kan wa gbogbo dání kọ̀ọ̀kan wa ti ń ran sí ọlọ́run lọ́wọ́ àwa tá à ń náwó síbẹ̀ ni àwa tí à ń fọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ síbẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹnu náà ni àwa tí ó jẹ́ pé tán àwa ń ṣí àyè káwọn èèyàn sáà lè máa gbọ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni so gbogbo oríṣiríṣi ọ̀nà tá a bá fi ń ran sí ọlọ́run ọba lọ́wọ́ lódodo tá a fi ń ran súnà anábì lọ́wọ́ lódodo àbẹ̀lọ́run ọba aláàkọ́lọ́run ọba kí ó dá kójọ kó mọ̀ pé wá ń pa láéláé níjọ́ táwọn èèyàn tí wọ́n bá wá ń àwọn èèyàn rẹ àwọn ẹni rẹ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ lórí ilẹ̀ tí wọ́n bá wá ń gbẹ̀san wájú ọlọ́run lẹ́sàn-án sẹ́yìn rẹ ọlọ́run má jẹ́ káwa náà dá wá tí ń jọ náà ọlọ́run bá kó san wá lẹ́sàn-án rẹ wala la ilaha illallah wala ìjọkùn sọ ọlọ́run wala ìjọkùn sọ ọlọ́run wala ìjọkùn sọ ọlọ́run pọ̀tọ́ ọlọ́run bá ti ṣe fún wa lóore ọlọ́run ní jí ó bàjẹ́ láéláé àwọn ìtókù tá à ń tọrọ àbẹ̀lọ́run bá kọ́lọ́run bá kó ṣe fún wa kọ́lọ́run bá kó dúró tì wá wala la ilaha illallah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You were watching Save Your Soul TV. Ku and Fusakum. Hello there, my name is Shay Tunubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume. So please contact me on 074 808 39910. That's 074 808 39910. Save Your Soul TV. Ku and Fusakum.